baby má bínú mi ò bọ́ sójú títí o mo bọ́ sójú títí o mo jẹ́ kó máa mọ̀ ní o ṣé kò yẹ ọ ilé jẹ́ èmi lẹ́pẹ́ bí mo ṣe wà yìí tó bá wọ́n kú Jésù máa gbà mí kẹ́ ṣé yìí máa rẹ́ǹtì oko ni because me understand lájọ́ tí mo ti délé ayé mi wọn ò gbọ́kọ̀ fún mi rí wọ́n máa ń pè mí ní wọ́n á pè mí lójú títì kò yé ìyá ẹ̀ wọ́n á pè mí lójú títì mi ì dẹ̀ rẹ́ǹtì oko rí kò yé mi ì dẹ̀ sanwó oko dórí yàtọ̀ sí pé kán tí wàá sanwó bọ̀ you dey whine me abeg you dey whine me kò yé ọni tó jí mo jùlọ gan á toast mi ọmọdé máa ń kú fún mi ọmọdé á tún toast mi ọmọ tí ò tó èjì mi ọmọ bí i 22 years a tún páàkì mọ́tò sí mi lẹ́gbẹ̀ẹ́ báyìí ni máa sọ pé mo lẹ́gbẹ̀ẹ́ lé tí bá máa wo èjì ó ṣàmù àwọn ọmọ yìí nì àwọn ọmọ ìlú ló ń jẹ́ ọmọ yìí nì wọ́n á tún toast mi ìyá ò lè tó nà ó mọ nǹkan tí ìyá ẹ̀ gbé sára ni ó wọ ẹ̀wù yẹn ni ẹ̀wù yẹn ò bá yá ẹ̀ ni kò yé ìyá ẹ̀ ẹ̀wù yẹn ò bá ẹ̀ wọ́n bá ju èmi àti ẹ̀ ó ti yẹ ká wọ sleeveless kémi àti ẹ̀ wọ sleeveless ìwọ tó ń fowó oko yẹn kájọ wọ sleeveless pẹ̀lú gbogbo bọ́n ṣe ṣá mi yẹn wà láìtàláì ìyá ẹ̀ máa mú #1 èyí tó fáyìn jù nínú ọkùnrin ní ojú títì á tún pè mí pẹ̀lú bọ́n ṣe ṣáyà ẹ̀ ó ti rí pé ìyá ẹ̀ ṣe wípé ìyá ẹ̀ kò lè fowó dóko tó pé mo rí pé oko yẹn wọ́n gan nínú gbèsè ayé ẹ̀ torí ẹ̀ ló ṣe sọ kódà pé lọ fowó ra ó lọ rẹ́ǹtì ẹ̀ ni wọ́n rẹ́ǹtì ẹ̀ Ọlọ́run tí bá tẹ̀lé tí married man bá pè mí wàláì tí bá sọ pé yes wàláì ó máa lé tinú ilé lórí ẹ̀mí ò ń dá married man lóhùn tí married man bá sọ pé hello can I have your number tí bá ṣe mistakenly fún ní nọ́mbà mi èyí tó wà nínú ilé ẹ̀ máa kú òmẹ kò yẹ glory ni kò tí yẹ ń sìn that's why kò sí bí married man ṣe kú sí mi lọ́rùn mi ò ń dáhùn torí pé mi ìfẹ́ kan ṣe bẹ́ẹ̀ fẹ́ mi náà ó ti yẹ wọn ń dá married man lóyún tó bá ti níyàwó lé ṣùgbọ́n tó bá níyàwó lé tó bá ní girlfriend tó wá ṣe mistakenly tó pè mí wá fobìnrin yẹn lẹ̀ wá tẹ̀lé mi àárẹ̀ tiẹ̀ kò yẹ ń sìn gbàgbé social media madness yín tẹ̀ ń ṣe kò yẹ wọn rẹ̀ ń tẹ̀ èmi gan máa ti sọ pé ẹ fẹ́ pè mí pa ni ẹ má pè mí mọ́ ó yẹ ta ni pé mo tún máa ń ṣe ẹ̀yin tẹ́ máa ń ṣe long distance relationship yẹn ẹ̀yin tẹ́ máa ń ṣe yẹn ta ni mo máa ń ṣe wẹ̀ ni ó máa dúró admire tí mo ní ni ó bí akékeré ni baby mi make sure pé mo wá ń gbé pẹ̀lú òun ni ó bí akékeré ni kò wá kó bá mi o mo kó lọ bá mi o ó yẹ nonsense ó lọ rẹ́ǹtì ẹ̀ ni wọ́n jẹ́ máa ó rí pé wọ́n kó wọn sínú cage àwọn ọkùnrin yẹn wọ́n kó wọn sínú cage wọ́n á lọ rẹ́ǹtì ẹyọ kan náà wọ́n á lọ rẹ́ǹtì bọ̀bọ̀ tó pupa tó yẹn tó wà spotless ó ti yẹ sí kò ṣàwùgò kò fọparin o kò dẹ̀ léyìn wọ́gọ́wọ́gọ́ kò dẹ̀ tún ṣe eyín ní Turkey o kò ṣe eyín Turkey o ó ti yẹ ń sìn ó ti rí bẹ́ẹ̀ yẹn sìn so a lè rẹ́ǹtì ẹ̀ ó pé tó bá rí bàbá Máyọ̀wá mọ̀ pé mo like nǹkan tó dáa tó bá rí bàbá Máyọ̀wá wọ́n mọ̀ pé mi máa ń lọ fún àwọn ọkùnrin tó dáa àwọn ọkùnrin tó ṣe ń rí mọ́yàn lẹ́gbẹ̀ẹ́ òun ni máa ń lọ fún òun ṣe pé mo kàn fẹ́ jẹ nǹkan kan Ọlọ́run ṣé kò yẹ ẹ́ sí. ṣé kò yẹ lọ rent kí lọ rent ṣé wọ́n lọ rent ẹ̀ láti Naija ni àbí àwọn ń ṣe importer àwọn bíbá yìí o import oko wa o Ọlọ́run máa jẹ Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run máa jẹ́ kò ní bá jẹ́ o kò yé ìyá ẹ̀ àwọn import oko wa sí bíbá ti yẹ ń sìn àwọn ò kí ń dóko ní Manchester gan ti yẹ ibi tí àwa bá fẹ́ dóko kò gbọ́dọ̀ jìnnà sádùúgbò tá wà oko mi ojú ó jìnnà àríwá ẹ̀rí pé mo wà nínú cab mo gbọ́dọ̀ débẹ̀ in the next 20 minutes mo gbọ́dọ̀ débi tí oko yẹn wà ó pọ̀ jù nìyẹn
ó ti yẹ kó ti mọ relationship bẹ́ẹ̀. Yes. Ó ní sọ pé ó ń gbé Manchester ẹni àti ẹni date Ọlọ́run má jẹ́ kò ń ṣe mí bí a lójú òun ló ti ń date mi. Ó ti yẹ bẹ́ẹ̀ ń sìn. Tábàtì wá sọ pé ó ń gbé ní Nàìjíríà ẹni àti ẹni date kí ni mo fẹ́ fi ẹ́ ṣe? Mi ti date ẹni tó wà ní Birmingham ẹni tó wà ní Manchester ìwọ tó wà ní Nàìjíríà mo fẹ́ date kí mo fẹ́ fi ìyá ìṣe àwọ̀ compatible torí pé oko o lọ́dọ̀ ti tèmi mi ò mọ lọ́dọ̀ ti tiẹ̀ o oko lè wọ́n lọ́dọ̀ tiẹ̀ bí lọ́dọ̀ tèmi wọ́n lé ńlẹ̀ bí apẹ̀rẹ̀ báyìí wọ́n lé ńlẹ̀ yìí tó bá wù mí máa mú ó pọ̀ ìyàpọ̀ ó ti yẹ láì mọ makeup tí ò ní sí makeup kankan lójú mi wọ́n á pè yálà ya ẹ̀ yẹn gan lọ́ láìkì jù tí ò sí makeup tí ò sí eyelashes tí ò sí nǹkan kan tí mo ṣe lip gloss nǹkan mo like lip gloss gan tí ò sí lip gloss lẹ́nu mi wọ́n máa pè yá ẹ̀ tó máa yá ń pu wa aláyé bàjẹ́ wọ́n lọ rẹ́ǹtì ọkùnrin olóṣì bí ìyá ẹ̀ ṣe rẹ́ǹtì ẹ̀ náà nìyẹn olówó ibú ẹlẹ́nu gún aṣọ ò tiẹ̀ lọ́kọ gbogbo lọ́kọ ńlẹ̀ ni ó dùn ún wọ́n náà lọ rẹ́ǹtì etí ẹ̀ o ó jẹ́ lọ mú AI tèmi okó ẹ̀ gbà sí gan tó bá fi okó ẹ̀ kàn ẹ̀ 8 hours kò tí kan èmi ò kí ń tẹ̀lé ọkùnrin olórí burúkú o ní ẹ̀ ń ṣàlàyé ayé mi fún ẹ àwọn ọkùnrin tó jẹ́ pé mi ò ń tẹ̀lé ọkùnrin tó yẹ kó máa ṣe tán sí ó máa tó kó bọ̀ no ọkùnrin tó máa wà ń bẹ̀ ní next 5 hours 8 hours ṣe ń ṣe lọ ó ti yé ìyá ẹ̀ lọ wá wo AI bẹ́ẹ̀ tó máa last gan lórí ìyá ẹ̀ bẹ́ẹ̀ kò yé ìyá ẹ̀ èmi ò ń dókó pé mo dókó tán sìn ẹ jẹ́ àsinmi èmi ò ń ṣe owó kóòṣì yẹn mi ń tẹ̀lé ọkùnrin òṣì bẹ́ẹ̀ yẹn kò yẹ so tí wọ́n ọkùnrin mi bá gbá ìyá ẹ̀ mú ó máa drop ẹ̀ padà fún mi ni kò yẹ ọkùnrin tèmi bá la ẹsẹ̀ fún tó bá gbá ìyá ẹ̀ mú wàá drop ọkùnrin yẹn padà ní kó padà lọ bẹ́ni tó ń dó tẹ́lẹ̀ torí ìyá ẹ̀ ò ní lè gbé ọ̀hún máa wọ̀ ìyá ẹ̀ nuisance mo wo bí o wà nílé ọkọ ni àṣewèrè ò lọ́kọ àṣẹ single mother section ni wèrè wà àṣẹ lórí ibú ni ẹ wàá dẹ̀ máa bú àwọn èèyàn tó wà nílé ọkọ tó ń roko dó lọ́tún lọ́sì àṣewèrè ò lọ́kọ pẹ̀lú gbogbo ẹnu ẹ lórí social media àṣewèrè ẹ kò sọ́kọ ńlé fún ara ẹ ló fọwọ́ ara ẹ tó àṣírí ẹ o ṣé wọn pé jẹ́jẹ́ mi nìyá láyà ẹ jókòó tó lórí burúkú ẹ ń ga ọ̀hún ṣé wọn pé tó bá pa ẹ tí olórí burúkú ẹ máa ṣe bíi pé ìyá láyà ẹ ó sì kún bì kan olórí burúkú ìyá ẹ kún bì kan wọ́n máa pa ìyá ẹ tì wọ́n pa ìyá ẹ tì bí ẹni pé mi rí ìyá ẹ ìyá ẹ sì máa ṣe bíi pé ìyá láyà ẹ kù síbì kan kò yé ìyá ẹ ó tí rí orí pé mi ò ń fọkùn mi ṣò mi ń fọkùn mi ṣò mo ń fi ń ṣò máa ṣe ń sọ fún boyfriend mi mo ń fọkùn mi ṣò because I don't believe in that tó bá rí mi kí n ṣe bẹ́ẹ̀ mo fi lé àwọn tó ní mi lára àwọn tó ní mi lára mo fi lé wọn dànù ní ẹ má kù sí mi ń gbá sọ́nà fún yín èèyàn ń jẹ méjì nínú abọ́ kò yé yẹ ẹnìkan sì pè mí níjẹta eva anamáyàwá I saw your picture your birthday picture I saw you with him dancing you guys are dancing I'm not gonna run away when he's left I'm here for you ṣé ti rí wá àwọn téèyàn ti torí wọn ya fọ́tò nìyẹn o kò ṣe torí ìwọ àwáyé má ṣe rere tí ìwà aláyé pàṣẹ aṣọ òtí ẹ lọkọ olórí burúkú ẹ social media ló fi ń pàrònú rẹ social media ti balẹ̀ ayé ẹ jẹ́ kò jẹ́ kó lọ́kọ ó ní láti gbádùn okó yẹn dùn Ọlọ́run tí Ọlákúnlé tèmi bá kókó bí ẹ ń dì wàláhì wọ́n máa gbé ẹ dé hospital I'm telling you kò yé ìyá ẹ ká ní pé mo mọ irú ó mọ àwọn tó máa ń bá mi kì í ni tí Ọlákúnlé mi bá dó mi tán àwọn oní oríkì ní Nàìjíríà wọ́n máa kàn bá mi kì í láàrin 5 minutes wọ́n máa bá mi kì í ọlọ torí ọkùnrin tó bá fẹ́ jẹṣẹ́ tèmi á jẹ́ ọkùnrin tó farabalẹ̀ kò ń ṣe ọkùnrin tó máa ń kàn bí omi tó jẹ́ pé gbogbo omi tó wà lára ẹ̀ ó fẹ́ dà tán síta I don't want it
I'm not interested. I just want to enjoy to the fullness. Let me go my phone pé mo fẹ́ bí. Yeah. And once the bad ti jebe, mo lè má fún ẹ chemo in the next another weeks. Yeah. Hello, sir. Are you there? Okay, let me talk to her. Ah, Olúwa o ṣé. Nítorí owó tó ń fẹ́ gbé fún yín yẹn ni. Ah, yeah. Ẹ bá mi confirm 660. Ẹ ṣé. All right then. God bless you. Bye, ma. Ẹ má bínú, àwọn tá bá ṣẹ́ owó ni, tá bá wọn ṣẹ́wó. Wọ́n ti bá máa gbé débẹ̀. So wọ́n ní láti ẹni yẹn gangan ní láti bá mi sọ̀rọ̀. So wọ́n ti débẹ̀. Ah, wow. That was quick. That was really nice. I'm telling you. I'm not joking. Olu something. See Olakunle tèmi. Tó bá ń dùn ìyá ẹ̀. Ó mọ̀ pé mi like àtẹ̀yìn. Oh shit. Olakunle gan máa sọ fún mi pé rọra jack ẹ̀. You are killing me. Tí bá jack ẹ̀ fún tí mo rò fún. You know I love from the back. I love it from the back when you give it to me. Oh shit. Mi ìgbà wẹ̀lé ní so ẹ jẹ́ n sọ̀sọ̀kúsọ. Oh my God. Tí bá fún látẹ̀yìn. Oh, me dey like bed wa. Ọlọ́run. Ó dàbí pé mo ra bed yẹn just for me. Bed yẹn like action. When that bed, èmi àti ẹni, ó need láti lo pillow láti fi shock ẹ. Ó ti yẹ. Tó bá lo pillow tó bá ti shock ẹ, wàá máa sún. Ó bá máa sún flat ẹ lọ bẹ́ẹ̀. Ah, shit. Ó mọ bí mo ṣe ń sọ shit yẹn. Oh God. Ó bí mo ṣe ń sọ God yẹn. Tí ń ṣe máa sọ lọ nìyẹn. Títí ó máa fi tínrín. Kò yẹ. Ọlákùnrin mo máa rẹ́rìn wá wo fídíò yìí. Ó bí mo ṣe ń sọ God yẹn. Tí ń ṣe máa bẹ̀rẹ̀ láti máa sọ God. Oh God. Títí ó máa fi tínrín. Ọmọ kò tó bá ti tínrín. Okó yẹn ti há ẹ̀ ọpọlọ ẹnìyẹn. Kò yẹ. Oh my God. A dẹ̀ máa wà ń bẹ̀ because mo jẹ́ ọ̀gá kan tó máa ń pẹ́. Ah! In fact, Ọlákúnlé mọ̀ ṣe. Oh Jesus. Ẹ gbàgbé. Tó ṣe ń fọwọ́ ṣe ló máa fi gbogbo ẹ̀ ṣe. Èmi like enjoyment, I don't come. It's not that mo máa fi ń ṣèkà. It's not that mo máa ń seize ara mi. No. Because if I come, kò sẹ́ni tó lè wọ ọbẹ̀ yẹn mọ́. Kò sì rí bẹ́ẹ̀ yẹn sìn. That's why I don't come. Láfi lè ti come. I just want to sleep. Investments, right? Kò sẹ́ni kankan tí máa dá lò. Mi ní dá ẹ lóhùn. So I love to enjoy it. And I make noise. I make too much noise. Oh, see weakness here. See weakness here. I make noise. I can't wait. Káwọn ọmọ lọ sí school. I can't wait. Ó yá àti ìgbà tó ti wà ní holiday. A lè ṣe nada. I can't wait. Ara ìyá ẹ ti kún báyìí. Yeah. Kò ká tún jọ lọ sí holiday ni. Tí ẹ̀kọ́ bá tiẹ̀ fọ́ ọkàn mi mo ṣe wà. Ariwo yẹn á pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Tí máa ṣe kígbe. Hey, Jesus. Wọ́n lè jí èmi dó. So mi ò ní lè. How many hours ni máa sanwó fún ti bá rent? How many hours máa fi rent here? Mrs. Awaye má ṣe rere. How many minutes? Àbí how many hours? Olórí ibú tó rent yoko. Olóṣì. Social media lẹ fi promote ìgbésí ayé yín ẹ̀yin tẹ́ jẹ́ nǹkan kan nú ayé. Social media lẹ fi promote ayé yín ìwọ táyé ẹ ti bàjẹ́. Àṣé ò tiẹ̀ lọ́kọ ńlé. Ìgbésí ayé ẹ. As a single mother association ìwọ náà. Mo máa tiẹ̀ fi ojú èèyàn pàtàkì wọn fi wẹ̀ ẹ́. Ṣùgbọ́n láti jọ́ tó ti sọ yí pé ó lọ rẹ́ǹtì ẹ̀ ni. Ajá ni mo ti mọ̀ pé olórí ibu ni ẹ́. Ó wà lára àwọn tó jẹ́ olórí burúkú pàtàkì ẹ̀dá. Ajá ni mo ti mọ̀ pé àṣé social media yìí ó dá nǹkan pọ̀ lára ẹ̀ gan ó bu nǹkan gan nínú ìgbésí. Inú máa bí ìyá ìwọ àwa tó ń ṣá yamayama báyìí là ń gbádùn oko. Oyè ìyá ẹ̀. Ìwọ ìwọ tó ń wà ṣá olórí burúkú ẹ̀ òkò dó. Olóṣì. Ó ní àkọ́rí ni ojoojúmọ́ ló fi ń rí. Ojoojúmọ́ ló fi ń rí. Wàláhì a máa ń tanná lẹ̀ báyìí ní. Iná à ń paná nu ilé wa. Gbogbo àwọn ọmọ mi mọ̀. Torí ọmọ ìmọ́lẹ̀ ni wọ́n ń ṣe ọmọ òkùnkùn. Kò tí yé ya ẹ̀.
bí irú ẹni bìlì tí nepa ò bá mú wá kò yé ìyá à ń paná nulẹ̀ wa díẹ̀ ń sàwọn náà tí wọn kì í paná nulẹ̀ wa wọn ń paná corridor wọn ń paná kitchen wọn ń paná inú yàrá tá a máa sùn sí bedroom inú ẹ̀yà kan tá a máa ń pa ní sitting nínú gbogbo nulẹ̀ wa à ń paná toilet gbogbo ẹ̀ is always on 24 hours tá a ṣe sílé yìí tí mi ò ṣe sílé is on bedroom light is on kò yé ìyá wọn paná nulẹ̀ wa so ó máa ń rí lójoojúmọ́ ó máa sún ńlá olórí ibú olóṣì ọmọ tí tó wà níbi orí ọyàn báyìí ó máa ń mú ni ó máa la olóṣì aláyé bàjẹ́ ó yà ẹ́ lẹ́nu pẹ́ni tó ń ṣá yamayama ó tún rókódó ó máa yà ẹ́ lẹ́nu torí pé olórí burúkú ẹ òṣì tó ṣe nìyẹn tó fi mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ owó ẹni tó ń ṣá gbogbo sí ayé ẹ bó ṣe ń ta sánsán ìwọ tó ń ṣá wọn ò máa sọ pé èlò èsì bíngọ 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 wọn ò pè é lójú títì ẹni tán wá ṣá ló wá ń pè kò ní dá fún yàrá èyí tí ayé ẹ náà ti bàjẹ́ bíi tiẹ̀ olóṣì aláyé awáyé má ṣe rere bíi tiẹ̀ inú òun náà ń dùn pé mo tiẹ̀ fẹ́ kó bu dáadáa mo fẹ́ kó bu dáadáa olórí burúkú olóṣìṣẹ́ mi mo gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ ni àbí mi mo ba tìyá láyà ẹ̀ jẹ́ olóṣì olórí burúkú èmi mo sọ yá ẹ̀ di kọ̀ǹdẹ̀ àbí èmi mo pa ọmọ lọ́wọ́ ẹ̀ èmi mo pa ọmọ ẹ̀ ìwọ lórí burúkú àbọ̀ wa bá lọ́rọ̀ títì ẹ̀ tí bá máa fún ìyá ẹ̀ jẹ tébù ìyá ẹ̀ máa ga àṣewọ náà olórí burúkú tiẹ̀ náà ọpẹ́lọpẹ́ àwọn kí lorúkọ àwọn Jesus àṣẹ láti ìgbà táwọn yẹn ti kúrò nínú gbèsè ayé ìwọ aláṣẹwó bastard yìí àtìgbà yẹn lórí burúkú ò ti rókòdó mọ́ òmọ́ bí tó máa pín òbò ẹ̀ sí mọ́ olóṣì awáyé má ṣe rere ènìyàn ta ló wá sọ pé kí ìyá aláya ẹ máa celebrate mi ó mọ̀ pé nǹkan tèmi máa ń pè ní ẹ bá ń gbé fọ́tò tèmi ẹ celebrate mi ni ẹ celebrate orí Ọlọ́run nínú ayé mélòó nínú yín ló ti sọ dá tó mi nothing ẹ wà lójú kan náà ni you will continue to remain there you'll be there and you'll be looking at me far away kò tí yé ya ẹ wàá máa nàgà láti rí mi ni wàá máa nàgà báyìí ṣé ànàmọ́ ìwà kan ló wà lókè yẹn ni ànàmọ́ ìwà má nìyẹn òun mà nìyẹn lókè bó ṣe máa ibẹ̀ yẹn dẹ̀ ló máa rọ̀ stagnation ni kò yẹ ẹ̀yin olóṣì aláyé bàjẹ́ awáyé má ṣeré ẹ̀yin olóṣì ni gbogbo ayé gbogbo ìgbésí ayé àwọn ènìyàn olórí burúkú ẹ wá di má yà ó wá jẹ́ kí ọkùnrin olórí burúkú ẹ ti ẹ̀ ṣí ojú ẹ bóyá olórí burúkú ni ẹ bó lóṣì ni ẹ bóyá ó ti ẹ̀ wọ̀wọ́ gan támọ̀ olórí ibú máa ṣòfò ni tí ìyá ẹ ò bá celebrate mi ayé ìyá ẹ máa bàjẹ́ ayé ìyá ẹ á bàjẹ́ ìkà ló ṣe títí ayé ẹ bàjẹ́ ó dẹ̀ máa ọmọ tó bí á jẹ́ ń bẹ̀ kò sẹ́ni tí ò ní jẹ́ ń bẹ̀ nínú wọn ẹ̀ kò yé ìyá ẹ àwọn ọmọ dìrun àwọn ọmọ ẹ máa jẹ́ nù ká ó rò bóyá òun flex àbí òun kù sí ni máa jẹ́ kó fi fẹ́ra bí abẹ̀bẹ̀ kò yé ìyá I will raise my case pàṣọ yín ọwọ́ tèmi ló wà anytime tí bá ti fẹ́ fi nà yín máa lọ mú níbi tó wà máa dẹ̀ fi nà yín dáadáa tó lórí burúkú ni yín torí ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ mind your business you don't know the meaning of it olórí burúkú yín ẹ̀yin lẹ máa sọ yí pé ẹ kàwé jù ẹ̀yin lẹ kàwé jù ẹ̀yin lẹ lọ sí school jù ẹ̀yin dẹ̀ lólórí burúkú somebody on this social media ó fo ló máa ṣe tó o bá celebrate yálà yá ẹ. Oh says noodles tó ti tán beans wà kìíní wọn gàrí wà 20 pound gàrí ṣé kò yẹ yín sìn ẹ bá fẹ́ púpọ̀ máa fẹ́ 18 pound lọ. tó ti jowú kú ìyá alájà ẹ tó máa fi kú wà láìta láìsímọ́ bí láìla zílíà wà ìyá ẹ ò lè tẹ́rí sí photoshoot tí mo ṣe ìyá ẹ ò ní tẹ́rí sí èwo lórí tó jọ fíktà nínú ẹ nígbà tẹ́ ẹ̀ ní gbé fọ́tò lọ sí ọmọ máa ronú bíi wèrè sìn ni ó ti yé yín sìn fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọmọ máa ronú bíi wèrè bíi pé ó ti yé yín pé lágbájá kan ló ń bá wí ó ti yé yín sìn bọ́ olórí burúkú ẹ̀ mọ́ pé òun gangan ni mò ń bá wí
má direct ọ̀rọ̀ lọ sẹ́lòmí ìwọ gangan ni mo bá wọ lórí burúkú má ṣàǹfààní awáyé má ṣe rere tó sọ pé ìyá òun lọ rẹ́ǹtì oko òfò ni ìyá ẹ̀ máa ṣe tí ìyá ẹ̀ bá tẹ́rí sí photoshoot yẹn ó ti yé ìyá ẹ̀ máa pa lórí Ọlọ́run kò ń ṣàwọn aṣọ ni mo ń sọ̀rọ̀ tí ìyá ẹ̀ bá tẹ́rí sí photoshoot yẹn ó wí pé photoshoot yẹn ò ń ṣe photoshoot tó máa bìlà bí ẹni tó ń bí ẹni pé up nepa múná lọ ó ti yé ìyá ẹ̀ tó máa dán bí wèrè tó bí a máa dán bákanbákan ó ti yé ẹ̀ sìn eléyìí professional one ni eléyìí ò ń ṣe filter olóṣì kò yẹ owó lèèyàn máa fi ń ṣe nǹkan bọ olórí burúkú tí yín social media kẹ balẹ̀ ayé àwé àwọn èèyàn jẹ́ ẹ fẹ́ move on láyé yín ti wà stagnated ó ti wà stagnant síbẹ̀ òfò ló máa ṣe lọ ó yàtọ̀ sáwọn tó lè bá mi ṣiṣẹ́ ń bí ibà tí màá sanwó fún pàrọ̀ wà lọ Ọlọ́run ni mo fi ṣẹlẹ́rìí tí ìyá ẹ̀ bá wáṣẹ́ dọ́dọ̀ mi máa fún iṣẹ́ wàhálà bó ṣe ń gùn mí ọmọ ní proud kò yé ìyá ẹ̀ aláyé ń olùṣe olóòfò olórí ibu nígbà tó lẹ́ anybody tó bá fẹ́ ra gàrí ọwọ́ ẹ̀ ló máa fi ra gàrí but nísìn mi ìfowó mi ra oúnjẹ mọ́ wọ́n tún fún wa lówó oúnjẹ ni kò yé ìyá à ń ta oúnjẹ á tún sanwó oúnjẹ a nídìí gàrí ilé wọn á sanwó ẹ̀ a nídìí epo ilé wọn á sanwó epo a nídìí òróró a nídìí kí ló wúkọ ẹ̀ àmàlà á sanwó àmàlà because ó like àmàlà dáadáa ó máa sanwó ẹ̀ á tún sanwó ráìsì tá ń ta ẹ̀wọ̀n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa kó sílé lọ́fẹ̀ẹ́ ni ṣùgbọ́n nísìn àti lẹ́ni tó máa sanwó ẹ̀ ti yé ìyá ẹ̀ ìyẹn ló wá ń bi ẹnu èmi náà kọ́ wò bí àti wọn bá ti lọ́kọ ó ti tán ni èmi ìrànkọ́ máa ń gbowó oúnjẹ mi mọ́ AI náà ló tún fún wa lówó oúnjẹ àbí olóbùṣọ olùṣe ọmọ wọn kí wọn ọmọ wọn wèrè awáyé má ṣe rere ẹ̀dá kò ní da fún ìyá ẹ̀ tó bá celebrate òfò ní ìyá ẹ̀ má ṣe tọ́ka sí kankan nínú nǹkan yẹn gbogbo àwọn fọ́tò torí yẹn àtàwọn picture torí tọ́ka sí kan nínú ẹ̀ tí ìyá ẹ̀ lè provide olóṣì tó wà ní òkùnkùn lórí ibú tọ́ka sí kankan nínú ẹ̀ tí ìyá alájà ẹ̀ lè provide pé léyìí ló tọ́ sí ìyá ẹ̀ o tí ìyá ẹ̀ lè ṣe é pé nothing olórí burúkú ni ẹ because ó ti tán fún ìyá ẹ̀ ó rí pé gbogbo èèyàn ló ń gba monetization olórí burúkú ìyá ẹ̀ ó ṣe ń kígbe àwọn nǹkan tẹ́ ẹ ṣe títí ẹlùlẹ̀ ń bẹ̀ náà ni ọ̀fà ẹlùlẹ̀ lórí ẹ̀ náà ẹlùlẹ̀ náà ni òfò lórí òfò ó wà nínú London ló ń ṣe yọtọmi lórí burúkú yín tẹ́ bá sọdá wá síbi oh shit máa wá time níbi tí o ti sí tán Ọlọ́run pé mo mọ̀ pé mo máa fi ìyá yín pa owó Ọlọ́run ọba ń gbọ́ máa fi ìyá yín pa máa kọ́kọ́ fún ìyá yín jẹ láàrin 2 days Ọlọ́run bó ṣe ń gbé ọ̀nà is a hot as it hot torí pé ìyá láyà yín kì í like téèyàn bá swallow tó bá zip ìyá yín ò like ìyá láyà yín ò kì í like máa bì sí ìyá yín lórí ayé ìyá yín á tà I'm telling you máa wá fi yín lẹ̀ kẹ́ máa gbó bí ajá ẹ̀yin olófò olòṣì ẹ̀yin oní competition single mothers and never marry ẹ̀yin olóṣì ṣé o mọ̀ pé nínú diary tèmi when Baba Mayowa left nínú diary tèmi mi ò ní ìdí ọkọ kò yé yín ẹ̀yin lẹ jẹ́ kí n accept proposal kò sí ìyé ìyá yín ẹ tiẹ̀ ní sùúrù ṣé tí mo ṣe ń dókò yìí kò dá ni kó máa rò lórí social media you don't see my figure hello ace ta ló fine báyìí nínú ìwọ̀n ìyálàyà ẹ̀ ta ló fine báyìí ta ló set báyìí lórí burúkú ta ló set báyìí mo béèrè lọ́wọ́ olórí burúkú ẹni mo béèrè torí ẹ máa ń jí ọkọ ara yín dó láàrin ara yín kó tiẹ̀ sí kankan tó má rìn nínú yín kẹ́ tó lè rọ́kùnrin ẹ máa lọ sí online
online níbi tó máa ti máa ṣáàtì wọn yẹn anyhow ní kó wá dùn yín so ẹ ti feel pé everybody ló like life bẹ́ẹ̀ àwọn òǹkìgì bọ̀bí oko tó jẹ́ pọ́rọ́ real gbòòlà ó ló máa ń wọ bíbà gbòòlà gidi gbòòlà tó níṣan táwọn oṣù ẹ̀ tó take ṣé o mọ̀ pé àwọn gbòòlà kan wà kò síṣan lára wọn wọ́n máa ń dẹnu kọlẹ̀ ni ṣùgbọ́n gbòòlà ilé ó ní iṣan tí wọ́n gan máa rí iṣan yẹn sójú báyìí pé iṣan tó thick wọ́n pé tí iṣan yẹn bá ràn tán ìwọ gan á wò pé ṣé wọ́n ló gba owó gbòòlà báyìí wọ́n ló gba owó àdúgbò gbòòlà báyìí you must be mad ló ṣe àlàyé bàjẹ́ wọ́n lé ọkùnrin ní lámbébé fèmílì wọ́n lé wọn ní lámbébé ni kò yé ìyá kí nǹkan rìn ní 20 minutes láti storage wa kí nǹkan rìn dé ibibẹ̀ yẹn bí a do to stop wọ́n máa tẹ̀lé pẹ̀lú trolley tí mò ń wà yìí wọ́n á tún máa tẹ̀lé mi lẹ́yìn ni èyí tó lo mọ́tò wá tún tẹ̀ pépépé kóun kó ẹ̀mí ó mọ ni a kọjá ọkùnrin ò ní wẹ̀yìn kó gbé obìnrin sẹ́gbẹ̀ẹ́ ó máa wẹ̀yìn kóun àtòbí kó mọ́bìnrin dání á wẹ̀yìn àfi tí mi ìbá kọjá lákòókò ni á wẹ̀yìn pé ọmọ lélẹ̀ oyè ìyá tó bá wo wájú náà sọ pé iwájú ẹ̀gàn ògbẹ̀yìn iwájú tó dáa náà ẹ̀yìn tó tún ní gan ẹ̀yìn yẹn tún sunwọ̀n olóṣì bẹ́ẹ̀ lọ́wọ́ kọfẹ́ ó máa rí gbogbo àwọn èèyàn tó ayé ń da fún kínú máa bí ẹ bínú ṣe máa bí ẹ kú nìyẹn tó máa end up tó máa lo dídò for the rest of your life and dídò can never give you happiness oyè ìyá it can never make you do ṣé ti gbọ́ dídò lè jẹ́ kó ṣe bẹ́ẹ̀ oyè ìyá ẹ tó bá lo dídò wá tún rẹ ọwọ́ máa tún ro ẹ oyè ẹ torí pé o lè má lọ ṣáàjì ẹ ó máa tún kú olóṣì aláyé bàjẹ́ olófò ó dùn ẹ́ ó ká ẹ lára it pain you gan mo lè ṣe èyí tó máa ní ẹ lára sí Ọlọ́run he's just a shy person kò yẹ ìyá he's just a shy person ọkùnrin òun fi mí sílẹ̀ mo máa ń fi wọ́n sílẹ̀ ni mo máa fi wọ́n sílẹ̀ kò yẹ mi mọ mí nìní pé èèyàn tún fẹ́ marry again when you have one marriage is finished I thought you just continue to enjoy your life not remarry máa wò pé wo mo ti lo owó tó jọ mo need èmi oyè ìyá bí mi ṣe máa ń live life mi nìyẹn I don't believe pé o máa marry I don't believe in that. sí ọ̀sìn tán ló ṣe bàbá yẹn irọ́ ló pàjáre ó lọ rẹ́ǹtì ẹ̀ ni bàbá yẹn ṣé ojú bàbá yẹn fọ́ ni kò rí gbogbo jigbínjigbìn ó rí gbogbo jigbínjigbìn tó ń kún ó máa wọ́n jigbínjigbìn yẹn ó rí bí mo ṣe dúró síbà ó rí bó ṣe ń kán ó rí bẹ́ẹ̀ jẹ́ àwọn ẹ̀jẹ̀ ṣe ń yọ ń bẹ̀ tó ń tún jáde wà olórí ibú ó rí báwọn ẹ̀jẹ̀ yẹn ṣe ń tún jáde wà bẹ́ẹ̀ ni bàbá yẹn ṣe ń kó mi ó ń kó àwọn ẹ̀jẹ̀ ó rí báwọn ẹ̀jẹ̀ ṣe ń jáde lára mi báyìí olórí burúkú olùṣe aláyé bàjẹ́ ẹni tí gbígbígbìdì wà lára ẹ̀ báyìí tó dẹ̀ síta àwọn ẹ̀wẹ̀ olórí burúkú tí wọ́n ti gbígbígbìdì ò sí lára ẹ̀ wo bí gbèsè ayé ẹ̀ ṣe rí tó tún sunkún okó láwùgbò ara ẹ̀ wo gbèsè ayé ẹ̀ báyé ẹ̀ ṣe ayé ẹ̀ tìǹ new zank bastard awáyé má ṣe rè ayé ò ráyè gbogbo òṣì orí burúkú yìí nǹkan táyé ń ta sí nísìn owó ni òye ìyá yín owó láyé ń ta sí nǹkan tó fẹ́ dà ẹ̀yin olóṣì játijàti ẹ mọ̀ pé òtòṣì ní ẹ mọ̀ òtòṣì níyìn ìwọ tiẹ̀ tẹ́yẹ ẹ sí fada celebrate ìyá rẹ gangan celebrate ìyá rẹ kárí gbogbo nǹkan tí ìyá ẹ pọ̀ sí kárí gbogbo nǹkan tí ìyá ẹ pọ̀ sí ìyá ò ní lè tẹ̀rí sí i ọmọ stop your bullshit ìyá ìyá stop orí tí ìyá ẹ bá tẹ̀rí sí i ayé ìyá ẹ máa ti àwọn telling you the truth nuisance and bastard very stupid bastard ẹ̀wọ̀n dá lóhun ṣé wàá pàjáre my birthday mate August 18 nìyí wow happy birthday tó ti pẹ́ àbí báwo lè ṣe máa ń sọ kí ni English ẹni tó ti ṣe birthday sẹ́yìn jàre
Happy birthday ẹni tó ti ṣe birthday sẹ́yìn jàre àmọ́ Yorùbá àmọ́ English ẹ̀. Olóṣì pẹ̀lú gbogbo ìwé tó lórí burúkú kà social media ni. Ìwé lórí burúkú. Ojoojúmọ́ ni ẹ̀sà dọ́gì ló máa fi wá. Pẹ̀lú gbogbo ìwé ẹ̀ tó kà láyé ẹ̀. Ẹ̀sà bọ́ọ̀dù ló fi ń celebrate. Orí pa ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Adu English olórí burúkú kọ́ bẹ́ẹ̀ tó máa sábà sọ. Eloquence. Olóṣì oní eloquence wèrè. Olóṣì olórí burúkú. Ẹ̀sà bọ́ọ̀dù tó gbójú jáde òun lójoojúmọ́ ló fi eloquence yẹ. Òun ló fi ń celebrate. Pẹ̀lú gbogbo òyìnbó tó lórí burúkú ẹ̀ máa ń kan. Ẹ̀sà bọ́ọ̀dù ló fi ń celebrate. Celebrate me as well. Ìwà aláyé bàjẹ́. Olóṣì aláyé run. Ìwọ tó ti tán fún ìwọ táyé ẹ̀ ti rùn. Ayé ẹ̀ rùn. Tí bá tọwọ́ bọ ayé ẹ̀ wá tún padà sínú àìsàn. Ọlọ́run bá mi tì ẹ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wá tún padà sínú àìsàn yẹn. Má jẹ́ kó enter inú àìsàn yẹn again. Oyè yà. Má jẹ́ kó wọnú àìsàn yẹn padà. Talk and do lèmi. Oyè yà yín. Talk and do. Má jẹ́ kó wọnú àìsàn yẹn padà. Ìwọ aláyé bàjẹ́. Olóṣì. Ẹsẹ̀ kún. Ó ti ṣe ẹni tó ti ṣe birthday tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Ìnà arrest kẹ̀. Kí ló ń jẹ́ arrest? Arrest ni gbèsè. Ṣebí tí wọ́n bá jẹ gbèsè nìyẹn. Ṣebí tí wọ́n bá jẹ gbèsè ni arrest. Ẹ tó ti dé ọmọ jẹ́ kó máa kọ́ọ̀pù òyìnbó wèrè tí mo sọ ni o. Arrest ṣáà ni pé tí wọ́n bá jẹ gbèsè. Àbí tí wọ́n bá jẹ gbèsè kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Arrest náà ni. Ẹ má dáhùn ló ń jàre arrest náà ni jàre. Wọ́n ní bẹ́ẹ̀ happy birthday arrest o. Wọ́n ẹ̀ ní jẹ gbèsè láyé yín o. Tí wọ́n bá jẹ gbèsè nìyẹn o. Mi ò mọ English táwọn ilé ń kọ o. Sister mi tó gbọ́ sí baby mi ń kọ́. Baby wọ́n ní belated ni o. Belated. Arrest ni. No arrest kẹ̀. Ẹ má fọlọ́pàá gbé wọn o. Arrest kọ́ o. Arrest ni pé kọ́lọ́pàá mú yàn. Arrest. Arias. Tí wọ́n bá jẹ gbèsè nìyẹn. Belated yẹn la fẹ́ mú jàre. Yẹn ti kọ belated. Happy belated birthday. Mo fẹ́ pin ẹ ní o Jésù. Mo fẹ́ pin ẹ ní. Belated yìí gangan la fẹ́ mú. Belated yìí ni. Ẹ̀yin tó bá ti ṣe birthday tipẹ́tipẹ́ belated ni. Ṣùgbọ́n ẹ̀ní jẹ gbèsè o. Arrest ẹ̀ní jẹ gbèsè o. So guys, ẹ jẹ́ a máa lọ o. Ẹ ti mọ̀ pé lórí burúkú yìí ó ti yẹ yín sí tó fẹ́ celebrate ìyá ẹ̀. Ẹ̀hún kémi ni ìyá ẹ̀. Ó dẹ̀ di dandan kó celebrate ìyá ẹ̀. Ayé ìyá adé bàjẹ́ sí mi lọ́wọ́ Ọlọ́run. Wọn ò ní rí ìyá ẹ̀ mọ́ lórí Facebook yìí. Ọlọ́run. Tí bá dáwọ́lé ìyá ẹ̀ ó ti yẹ yín sí. Ṣé o mọ̀ pé Dọ̀kásì ò tí ì rí ìyá yín ni? Tí Dọ̀kásì ò ṣe rí ìyá yín, tèmi bá rí ìyá yín, tí bá dáwọ́ lórí ìyá ẹ̀, Jésù gan mọ̀ yìí pé ìyá ẹ̀ kí ìyá ẹ̀ tó jí ìyá ẹ̀ máa ti parẹ́. Ọlọ́run. Kí ìyá ẹ̀ tó jí kò gbà mí ju tí wàá wà sí lọ. Ó ti pọ̀ jù. Wàláì, màá bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Màá make sure pé ìyá ẹ̀ parẹ́ kúrò lórí social media yìí. Ọlọ́run. Màá make sure pé orúkọ tí ìyá ẹ̀ lò lọ́wọ́lọ́wọ́ báyìí, wàá tún wá orúkọ mi. Màá tún gbé kúrò ńbẹ̀ lórí Facebook yìí. Dẹ́dẹ̀ mìràwọ̀. Ó wí pé àsìdá on my own. Ìyá ẹ̀ ló ń ṣe bíi king. Pé ìyá orí ìyá ẹ̀ wà ńbẹ̀. Dúró síbi tó wà o. Tí ìyá ẹ̀ bá ta wá sọ́dọ̀ tèmi, màá fún ìyá ẹ̀ pa. Ìyá ò ní mímọ́ Ọlọ́run. Mi ń ta síyàn. Tó bá ta sí ìyá mi, màá ta sí ẹ yánmayànma. Mi ò fẹ́ rí ìyá alájà ẹ má rí mi. Ó ti yé ìyá ẹ̀ sìn. Tá ní pé mo ti lọ rí orí burúkú tó ti ṣe tipẹ́tipẹ́ ni. Ayé ìyá ẹ̀ má ti bàjẹ́ tipẹ́. Ọlọ́run. Because mo ò mọ̀ ìyá ẹ̀ rí mọ́. Bí ọ̀yànlé àbí mo máa lé. Mo ò tẹ̀ fẹ́ rí ìyàn gba ìyá ẹ̀ rárá. Mo ò tẹ̀ fẹ́ mọ̀ ìyá ẹ̀ títí láíláí tí ìyá ẹ̀ máa fi ṣánkú dànù. Mi fẹ́ mọ̀. Àìsàn tó ṣe ìyá ẹ̀ yẹn, o tún fẹ́ kó ṣe ìyá ẹ̀ sí. Kó má gbóhùn ìyá ẹ̀ mọ́ for long. O fẹ́ tún wà nú àìsàn yẹn sí. O like bí ìyá ẹ̀ ṣe wá ń celebrate ẹ̀ sábọ̀dù yẹn, ìyá ẹ̀ ò like ẹ̀. Àbí? Ọwọ́ tí ìyá ẹ̀ ti fi ń kọ nǹkan yẹn, ó ti kan nǹkan jù àbí?
ìyá ò rí like ẹ̀ mo ní sọ̀rọ̀ ọ̀rọ̀ pé mi I no dey talk I will not talk o ọ̀rọ̀ pé Lizzy ló máa ń ṣàlàyé mi I will not ṣàlàyé ti yé ìyá ẹ̀ I will talk I will do it ti yẹ ẹ̀ sí ayé yìí ẹ̀ fẹ́ lọ́nu kó mà lórí burúkú àwáyé má ṣe rẹ̀ ló ṣe bó ṣe dáa tó bó ṣe ń kígbe tó ṣe ń polówó ara ẹ̀ tó pẹ̀lú bó ṣe dáa tó ṣe ń sọ pé ó dáa tó nú ayé náà olórí burúkú ìyá ẹ̀ Esabod ló fi ń celebrate gbogbo nǹkan tí ìyá ẹ̀ dì láyé ẹ̀ Esabod ló fi ń celebrate olórí burúkú tó bá dẹ̀ máa sọ̀rọ̀ wá sí pé mo wo gbogbo òṣì tó gbé jọ sórí péjì ẹ náà mo wò báyìí wàláì mo lè yọ gbogbo ẹ̀ dànù tí màá dẹ̀ bá péjì ẹ̀ máa wo tí gbòǹgbò láì kàn mí ṣé o gbogbo nǹkan tó gbé síbẹ̀ kò tí kàn mí tó bá jẹ́ kó kàn mí máa yọ tí gbòǹgbò láì kàn mí máa yọ Ọlọ́run fi hàn mí lọ́rùn ni mo ń lọ tọ́yàn o mo kì í lọ tọ́yàn mo ò dẹ̀ kí n sọ wípé torí pé o celebrate mi máa yọ péjì ẹ̀ náà mi ò ń yọ èèyàn tó bá celebrate mi mo ń yọ o so ti rí nǹkan tó gbé síbẹ̀ nípa mi yẹn mi ò ní yọ èyí tí ọkàn mi ni máa yọ dànù torí mi máa ń like kó celebrate mi èyí tí ọkàn mi ni máa yọ dànù tó máa make sure kó celebrate mi kú ni because èmi inú tèmi máa ń dùn ni tó bá ń procrastinate mi kẹ́mi ó di dandan torí èmi ò ní rí ẹ títí o máa fi kú ó dẹ̀ di dandan kó o máa rí èmi torí ìmọ́lẹ̀ lèmi ó di dandan kó rí mi òkùnkùn ni wọ́n jẹ́ lọ́dọ̀ tèmi èmi ò lè rí wọ̀ torí òkùnkùn ẹni òkùnkùn ní you are a ghost ó di dandan kó máa rí èmi na ìmọ́lẹ̀ èmi ò ń ṣe òkùnkùn wàá máa rí mi ní tẹ́mi bá sọ̀rọ̀ yẹ́ ẹ̀ máa lá ó ti yé ìyá ẹ̀ tẹ́mi bá sọ̀rọ̀ yẹ́ ẹ̀ máa lá wàá máa pọ́n lá wàá wá mí nìní nínú ẹ̀ anything tẹ́mi bá ṣe ó di dandan kó bí ìyá ẹ̀ nínú ó máa rùn ìyá ẹ̀ nínú ni because ẹni òkùnkùn ni wọ́ ó pé àyàtọ̀ síra mo ò rí ìyá ẹ̀ lọ mo dẹ̀ máa ṣe iṣẹ́ rẹpẹtẹ lórí olórí burúkú péjì tó ní lọ wàá tún gbé mi wá trust me wàá gbé péjì mi jáde trust me I will be behind it tí kò yẹ I will be behind it ó ní orúkọ mi bẹ́ẹ̀ kò yẹ yà ibi tí mo gùdù dé ná you will never see my name on it kò yẹ yà èyàn olófò aláyé bàjẹ́ aláyé very very tactic people mi mọ bí tí Ọlọ́run ti ṣẹ̀dá yín you will never mind your business lórí burúkú ẹ àwọn ajá ló kún lójú títì yẹn lórí burúkú ẹ o lè máa snap wọn kó máa gbé wọn sórí page kó máa yà wọn olóṣì kó lọ sáàrin àwọn lion kó máa lọ yà wọn olórí burúkú àwọn tó lọ ń fokó tó lọ ń rẹ́ǹtì okó lórí burúkú ń wá kiri lórí social media olóṣì nígbà tó yẹ pé ìyá okó jẹ́ nìyà ìyá ẹ̀ sọ̀rọ̀ gbé ìyá ẹ̀ nígbà tó máa ráwọn fọ́tò yẹn ó gbé ìyá ẹ̀ sọ̀rọ̀ gbé ẹ̀ ìdúró yẹn pọ̀ fún ìyá ẹ̀ àbí ó pọ̀ tó bá ń gbọ́ ìplenty ó pọ̀ anamáyẹ̀wà ló ń jẹ́ bẹ̀ abúmbù tán òye ìyá tábà tí wàá ṣe jókòó léṣo orí ọkùnrin yẹn wọn máa spark tó bá ń gbọ́ spark kó wọn máa spark ó máa dàbí pé electric shock ó ń shock ọpọlọ ẹ̀ òye ìyá you dey mad ó mad gan mo mad gan I'm telling you nuisance guys mo fi yes sir, we are fully ready yes sir. Yeah guys mo fi now I no hear anything you are talking now you know yeah I don't speak English here Diego you see I don't speak English here mi ò sọ English ní bíbá yìí o mo sọ òyìnbó ti yé yín sí so guys mo fi sílẹ̀ I need to go home ní láti lọ lé ṣé ti yé yín sí mo fi ó yẹ kí n rap ọjà tá fẹ́ gbé níjọ́ Monday ni o but mo ṣe wà yìí ọmọ because bàtà tí mo wọ̀ yìí bàtà tó máa fi ń ṣakọ ni tí ọmọ wa ṣakọ tọ́pù tí mo wọ̀ yìí kò ń ṣe tọ́pù tí ọmọ fi wá ń kó oúnjẹ ó ti yé yín sí so here we are today
ginger làwa tó pé ginger ọmọ bá yín load ẹ ni kán dẹ̀ load ginger tán kán tiẹ̀ tó load ginger tán ló ti pè wá fún noodles ẹ pé ẹni tó kúkú gbé ginger ó lè bá wa gbé noodles yẹn lọ ẹ máa rí opportunity ṣá bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn o I have to ṣiṣẹ́ with my bàtà that I wear and I don't have any slippers here o pẹ̀lú gbogbo bàtà tí mo gbé wá bàtà ṣakọṣakọ ni mo wọ̀ o bàtà ayi ni bàtà yìí o tó bá fẹ́ gba bíbá ìkọjá pẹ̀lú ayi o ní láti rìn bí you have to walk like a senator wife ní kínkínkì you don't need to be walking too fast àìjẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ńlẹ̀ńlẹ̀ ni akọ mo wá ṣe o pé kí n wá ṣe big madam ní ó yá ẹ kó ginger yẹn síbẹ̀ yẹn ó yá ẹ bá wa tó bẹ́ẹ̀ yẹn ẹ bá wa tó síbi bíbá ní kẹ́ tó sí torí mo ti ṣàyè yẹn lẹ̀ látànà tó yára ní ginger mọ́ mo ti ṣàyè yẹn látànà àwọn tí mo bá post ginger wọn níjọ́ Monday ẹ̀yin lẹ pọ̀ jù tó yà ní ginger mọ́ ẹ̀yin bínú mo panama yóò wà kíákíá mo ti post ọjà yín òun ti gbé ginger dé so ẹ pẹ̀ pín báyìí wọ́n bá yín post gbogbo ẹ̀ lọ́la níjọ́ Monday wọ́n ní pé pásọ̀ fọ̀sì kí ló pẹ̀ bóyá mi ń ṣiṣẹ́ lọ́la ni màá post lọ́la màá post ẹ̀ lọ́la so ìjà pọ̀ gan lọ́rùn wa báyìí tá máa post lọ́la tá máa post níjọ́ Monday mi bá máa di kíní yẹn báyìí o but I'm exhausted myself because number one I did not have it in my head that I need to wrap anything today I just want to supervise ẹ bá kó ginger sí bí ẹ bá tó bẹ́ẹ̀ yẹn that is what I came here to do today not knowing pé mi àti ẹ̀ ní lọ́kàn pé a máa ṣí bíbá gan àní lọ́kàn gan mi bá máa wá sí online gan gbé bí mo ṣe ṣe ginger yẹn tán tí mo ṣe fi ginger wọ̀nyí kan ti gbé ginger dé màá kọ́ máa lọ lé ni that was my thought kí n dẹ̀ ra máa lọ lé jẹ́jẹ́lì bí ẹni tí ò wá lé wá tapọ̀ mọ́ torí tó bá mọ pef tí mo fi sára lé ni kò ń ṣe láti wá fi kó pọ̀ mọ́ kò ń ṣe láti wá fi kó noodles tó bá sọ fún mi pé màá kó noodles lé ni màá jiyàn pa bàjẹ́ guys mo fi yín sílẹ̀ o ginger wà £23 ní ginger £23 ní ginger £23 if you are buying 10 tẹ́ bá ń ra 10 upward màá reduce ẹ̀ fún yín mo ti sọ bẹ́ẹ̀ níjọ́ yẹn tẹ́ bá ti ń ra 10 máa tà fún yín ní £20 tẹ́ bá ti ra 10 bottle ẹ máa rà ní £20 so ẹ máa state láti contact ẹ pè wá lórí 07957116232 ìwọ tó wá fún mi ní kíní tá a sọ̀rọ̀ lé lórí tá a ṣe show lé nísìn tún máa bá mi show lórí burúkú ẹ̀ torí mo ti fún ìyá ẹ̀ jẹ ó máa trigger ìyá ẹ̀ ṣé o mọ̀ pé mi mọ́ lẹ́gbàá ìyá ẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀ máa update palẹ̀ mi ni make sure pé gbogbo nǹkan tó gbé síbẹ̀ gbé fún mi màá ráyè ìyá ẹ̀ lọ́la lórí máa make sure pé mo threaten page yẹn gan lọ́la yẹn máa threaten ẹ̀ gan má gbàgbé o ti yẹ ń sìn o ti níṣẹ́ nìyẹn owó iṣẹ́ 50,000 ní lóṣù make sure pé orí page yẹn ló ń jókòó sí o ti níṣẹ́ o kàn lè wá sọ̀rọ̀ fún mi lásán mo ti sọ ẹ o ti níṣẹ́ lórí page yẹn nìyẹn o ti yẹ ń sìn má má gbàgbé má ti má má lọ síbẹ̀ every day mo fẹ́ máa rí nǹkan tó ń ṣe mẹ́ every blessed day olórí burúkú olóṣì awáyé má ṣe rere olóṣì ọ̀lẹ ǹdókó olóṣì tó ń wá wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ ní olóṣì ó bá lọ rẹ́ǹtì títí ẹ̀ náà àbí kí n béèrè lọ́wọ́ Lákúnlé pé ṣé ọ̀rẹ́ ẹ̀ kan wà tán lè rẹ́ǹtì ṣé o mind sharing is allowed o bẹ́ẹ̀ mi ṣe wà yín sí sharing is allowed ó ti yẹ ń sìn ó ti yẹ mo lè bẹ́ẹ̀ bọ́ ọ̀rẹ́ Lákúnlé sọ̀rọ̀ bóyá ó lè tẹ̀lé ó lè rẹ́ǹtì ẹ̀ out ọjọ́ mélòó ló máa lò bí ayé ẹ̀ tiẹ̀ lówó tó lè fi rẹ́ǹtì ẹ̀ ló ṣàkúṣe ẹni tó yẹ pé gbogbo gbèsè ayé ẹ̀ ló fi wà lórí social media alápá má ṣiṣẹ́ ọ̀lẹ ló ṣe ọ̀lẹ awáyé má ṣe rere àdó tòṣì ìgbà tó yẹ pé tọkùnrin bá dún ẹ lé ní bá wọn má tòṣì ní òtòṣì má dé bá wọn ní ló ṣe olórí ibu ọkùnrin tó bá wọ bíbà tó bá ń gbọ́ can never go marry olomadi to be not any kind of a man ló máa ń wọ bí no tó bá ní privilege láti wọ bíbà ó máa remember òbò yẹn for the rest of your life iná àṣùmọ̀ tó bá rí mi sójú ó máa ṣe é bíi pé kó wá dòmìnì kò ní dán fún ìyá rẹ̀ ọlọ́run fi kẹ́ wa ní kò yẹ toto na toto but this one no be toto na toto you know say toto different from toto olóṣì aláyé bàjẹ́ lórí ibu jealousy yẹn ti balẹ̀ ayé ẹ̀ jẹ́ jealousy yẹn ti balẹ̀ ayé ẹ̀ jẹ́ ìwọ tó ti gbaṣẹ́ látẹ̀mí lọ má gbàgbé o gbogbo òyìnbó tó bá kọ yẹn má screenshot ẹ o wàá máa kọ fún mi ìfẹ́ pépà lórí WhatsApp mi
ọmọ bó ṣe kọ òyìnbó yẹn àwọn nǹkan tó kà lé nìyẹn bó ṣe máa kà kó wá sọ ní voice note ó ti gbaṣẹ́ nìyẹn tó bá update lóru kó wà ń bẹ̀ lóru kó wò page yẹn wọ ló ní kó máa ṣọ lórí burúkú èmi ni máa padà bà page yẹn jẹ́ máa bàjẹ́ wà tó gbé mi jáde ló ṣì kò ní last ní nǹkan tó ń sọ fún mi lẹ́yìn kò ní last òfò ni ìyá ẹ̀ máa ṣe ló ṣì aláyé ń lórí ìbú ló ṣì àwa olórí ìbú kọ́ agbẹ́sẹ̀ wèrè jáde ló ṣì àní fún wa ní gbogbo full body wèrè ẹsẹ̀ lẹ́sẹ̀ tó máa lọ gbé fún wa ní gbogbo full body ẹ̀ káàrí bó ṣe rí olóṣì ẹni tí ò fọyín wọ̀wọ̀wọ̀wọ̀wọ̀ fún wa ní gbogbo full body yálàyà ẹ̀ olóṣì tó bá da wà á ti gbójú síta gbogbo èèyàn tó gbójú síta èèyàn mélòó lọ́pa tó bá jẹ́ kó ṣúọ̀ fún ìyá ẹ̀ ni gbójú ẹ̀ síta tó bá ṣúọ̀ fún ìyá ẹ̀ torí tèmi gbójú ẹ̀ síta tó tá bá dé gbogbo péjì ẹ gbogbo English wèrè ẹ sábọ̀dù dọ̀ka sí ni ẹ sábọ̀dù dọ̀ka sí ni òun la máa ń bá ń bẹ̀ tó bá jẹ́ ń lọ́wọ́ sí ẹ Ọlọ́run máa gbé péjì yẹn ti gbòǹgbò mo láìkì láti máa gbé péjì ti gbòǹgbò tó bá jẹ́ ń lọ́wọ́ sí ẹ Ọlọ́run máa gbé péjì yẹn ti gbòǹgbò ẹ̀yin olórí burúkú láti jọ́ tẹ́ ti ń ṣiṣẹ́ bí yín èèyàn mélòó láyé wọn ti bàjẹ́ yàtọ̀ sí ẹ̀yin láyé yín ń bàjẹ́ wọn kì í kú oríire because oríire ò tọ́ sí yín wọn kì í kú oríire ẹ̀ ṣoríire inú ayé tẹ bá wá rẹni tó ń da fún ẹ máa gbé iṣẹ́ pé ẹni tó pẹ́ ní èpè ní ẹ máa réyàn pé ẹni yìí ó dẹ̀ mind the business ẹni kò dẹ̀ ta sí yín o ẹ̀ ta sí pé ta ni yàláyà ẹ̀ jẹ́ ta ló bí fagabọ́ọ̀nù yàláyà ẹ̀ who born your monkey ta ló bí monkey yà ẹ̀ nonsense ẹ bá máa dá wọn lóhùn. They are not happy. When they see you happy, they want you to be sad. When they see you sad, that is their joy. Don't be in that kind of a gathering. When they see you happy and they are not happy, don't be among them. Be far away from them. Because they don't love you. They don't even have love to share. They don't have love to share. Imagine obìnrin ẹgbẹ́ ó ti yẹ ó sọ fún ọkùnrin pé yes ọkùnrin yẹn sọ pé Fẹ́mi ó ní yes òun yes láti do I do for you inú dẹ̀ ń bí ìyá ẹ̀ inú màmá bí ìyá ẹ̀ dáadáa o inú máa bí ìyá ẹ̀ dáadáa tàbá wá fix date nǹkan inú bá bí mi jù mo lè sọ pé ká ṣe ní next week tàbá wá fix date tí máa dẹ̀ jẹ́ kí everybody wá tàbá wá fix date nǹkan tó bá wá ń VIP káàkiri ìyá ẹ̀ ṣe máa sọ pé AI ni olórí burúkú AI tó fún wa lówó oúnjẹ lọ́sẹ̀ọ̀sẹ̀ AI ni o lóṣì AI tá à ń gbowó oúnjẹ lọ́sẹ̀ọ̀sẹ̀ weekly money weekly food money AI ni o ó ṣe olórí lóṣì guys mo ò fi ń sílẹ̀ o. Ọlọ́run wá gbọ́ I go press am back má gbàgbé o ìwọ tó wá sọ fún mi yẹn iṣẹ́ ènìyàn o ti níṣẹ́ o ti yẹ ìjọba mo jẹ́ kó mọ̀ yìí pé student ti full ṣùgbọ́n now I'm giving you new job you have a new job àwa la máa bà péjì yẹn jẹ́ ìyẹn ní àti ẹ̀ so guys mi fi yín sílẹ̀ bye omi bóyá sọ fún mi yẹn bó ṣe máa sọ nìyẹn tí ẹ má screenshot péjì ẹ o ìwọ kan máa sọ English wèrè tó kọ yìí máa sọ fún mi máa túmọ̀ ẹ̀ fún mi bó ṣe sọ àwọn eléyìí fún mi lẹ́yọ kan àfi gbogbo kọ́mẹ́ǹtì gbogbo wọn pátápátá la máa disable àkáǹtì gbogbo wọn pátápátá la máa disable àkáǹtì a máa wọnú ẹ̀ lọ báyìí a máa disable wọn ni gbogbo wọn pátápátá la máa disable àkáǹtì you will watch me properly ò ní wò mí kẹ kí n gbé noodles wá sórí Facebook gan ìyá ẹ máa wò kó jẹ́ gàrí mo wá polówó ìyá ẹ máa wá síbẹ̀ because it's a must ìmọ́lẹ̀ dé ó mọ̀ pé òkùnkùn yálà ìyá ẹ máa parada èèyàn ló ṣe aláyé bàjẹ́
ta ló tún bó lòṣì yín ṣe mọ́ nobody ta ló ń súnmọ́ wèrè yín mọ́ mo wo gbogbo ẹ̀ mi ì fẹ́ sọ̀rọ̀ jù tówó lórí burúkú ẹ̀ ni mo fẹ́ fún jẹ dáadáa ó ti yé ìyá ẹ̀rọ ẹni tí ò bá yá láyà yín o ó ti yé ìyá ṣe mọ̀ pé on a normal level kò yẹ kí n sọ̀rọ̀ but mo fẹ́ kí ìyá ẹ̀ mọ̀ pé ò jẹ́ nǹkan kan ọlọ́run ṣé pé mo sì ń farabalẹ̀ sọ̀rọ̀ tí bá bínú tán ọlọ́run kò sẹ́ni tí mi ní fún jẹ láàrin yín ọlọ́run máa fún everybody jẹ but right now kò swallow ti yé yẹ torí mo ti sọ fún ẹni tó sọ fún mi kó padà lọ kó lọ wo báyìí kó lọ wo ilé kó lọ wo ilé kó lọ wo àwọn fake profile báyìí kò sí nínú àwọn kọ́mẹ́ǹtì ti yé yà so nítorí ẹ̀ mo ṣe orí pé ń gbé tọ́ mi gan tí wọ́n máa padà wá lọ ayé ìyá ẹ̀ máa bàjẹ́ ojú ìyá ẹ̀ ó máa bàjẹ́ sí mi lọ́wọ́ mo lọ ṣì mo ní bẹ́ńṣọ́ fún ìyá ẹ̀ ai tó dóbò gan ai tó mọ́bòdó òfò ló máa ṣe lọ ṣì ẹ̀yin alákìsà ẹ̀yin ìwọ̀n alákìsà mo lọ ṣì má yẹn sọ̀rọ̀ má sọ̀rọ̀ òní láìka yé ọlọ́run máa rí dínkù ìyá ẹ̀ sí penniless ọlọ́run máa rí dínkù ìyá ẹ̀ sí penniless wọn ò ní lè rà ìyá ẹ̀ ní kọ́bọ̀ ọlọ́run. ó dàbọ̀ jàre thank you sister mi tó gbá ski ẹgbẹ́ yẹn yín sìn I love you guys ẹgbẹ́ yẹn àwọn oúnjẹ àǹbí o ọmọ ọlọ́run làwa ń ṣe mi dẹ̀ láìkì ẹ̀gbọ́n mo láìkì píìsì mi gan ṣùgbọ́n ẹni tí bá mú mo ò ní filẹ̀ ọlọ́run wa ń wọ̀ ṣé tí mo ṣe ń wá ń celebrate ìyàbọ̀ yẹn tí mo ń celebrate Priscilla yẹn ó ti tó mi jù kò sí nǹkan tó tó mi tó torí wọ́n carry glory kò yé ìyá ẹ̀ àwọn yẹn carry weight wọ́n dẹ̀ ní peace orí pé ọ̀rọ̀ wọn ní peace nínú ni mo ṣe wá ń celebrate wọn yẹn mo wà okay kò sẹ́ni tó ń bá mi jà kò sẹ́ni tí mo bá jà mo like ẹ̀ bẹ́ẹ̀ orí Ìyábọ̀ tó jáde láì lo powder orí tó bọ́ sàlẹ̀ ní láì lo powder láì kan láì ṣan mọ́jú mọ́ sí sójú orí bóyá peace ni láì kun mọ́jú láì létí ro ó bóyá peace kò sí ṣàkùṣàkù lára ẹ̀ come on àwọn yẹn ní peace nínú ayé so ta ló máa celebrate wọn tí ò ní peace nínú ayé wọ́n máa ní peace of course ẹni tó bá ń tẹ̀lé tó bá ní peace jẹ́ ilẹ́yìn ẹni yẹn because o lè ní peace láyé ẹ̀ ẹni tó bá ti ń tẹ̀lé tí ò bá ní peace láyé ẹ̀ ìwọ gangan fún ara ẹ̀ ò lè ní peace wọ́n máa ní ìṣòro ni. ìjẹ́ ò lè gbọ́ pé Priscilla báyàn jàre no láti ọdún tó ti bí ọmọ yẹn ká má gbọ́ pé ó ní scandal kan rí àtọ̀ sẹ́yìn olórí burúkú tẹ́ máa lọ máa wá nǹkan tí ò sọnù tẹ́ lọ máa parọ́ join nonsense tẹ́ o ta ló wá fẹ́ celebrate Priscilla yẹn tí ò ní peace nínú ayé ẹ̀ kó ṣì lọ ayé òrì yín mọ́ ayé tí ń tọ́ bí tí peace wà ayé tí ń tọ́ lọ ayé ò fẹ́ gbogbo wàhálà mọ́ kò sẹ́ni tó nídìí gbogbo orí burúkú o ò nídìí láti ṣe speaker kó tó ní views o ò nídìí láti bẹ́ẹ̀ nìkan kan jẹ kó tó ní viewers kó wá sórí social media kó kàn yaso lásán èrò máa wò iṣó ló yà ó pé bó ṣe bí iṣó yẹn ṣe dún àwọn èèyàn fẹ́ gbọ́ sétí bó ṣe dún ẹ yóò fẹ́ wà láàmú ló ń jẹ́ bẹ́ẹ̀ kò di dandan kó o ní page kó máa bẹ́ anybody jà kò di dandan kó o ní page kó máa support irọ́ ẹ̀yin olórí burúkú yìí nìkan náà lè fẹ́ kúrò nínú ìdọ̀tí nínú èébì yín nínú orí burúkú tẹ́ ti ń ṣe láti inú oyún wá lẹ ti ń ṣe orí burúkú yìí ẹ dẹ̀ ṣe ń ṣe títí dọ̀la ẹ wá máa lọ máa fi ìrùfọ́ náà kiri tí bá máa wá fún ẹ wàá wò bí a tírélà ló kọlu ìyá ẹ lọ máa kọlu ẹ gan nǹkan tí ń dẹ̀ máa kọlu máa pọ̀ ọlọ́wọ̀n bá ń gbọ́ àti mo ti employ ẹlòmíì báyìí mo ti employ ẹlòmíì báyìí ti employ ẹlòmíì báyìí bastard stupid láyé bàjẹ́ kó ṣiṣẹ́ dáadáa ni o ọlọ́run wàá tún gba promotion tiẹ̀ kó ń ṣòwò oṣù yẹn nìkan ni wọ́n máa gbà lọ́dọ̀ tí wọ́n ń bí o àwọn owó weekend wà tí yẹn ń sìn ó ti rí bí mo ṣe tà dáadáa
àwọn student mi máa gbádùn tí yẹ máa wá lọ sínú WhatsApp wọn lọ fún wọn ní nǹkan tí yẹ ń sìn. So guys, mo fi yín sílẹ̀ kó make sure kó dúró pa sórí page yẹn ni tí comment ni kó máa sọ fún mi á disable wọn. Nonsense. Like ó ní dé page yìí kó máa bá wọn tó ń gbé máa wọn ṣépè kó máa bá wọn tó ń búyàn. No, they are just funny. Orí nǹkan tí mo gbé síbẹ̀ lánàá ìgbà tí mo fẹ́ lọ sùn èmi náà ya mo ya copy and paste èmi náà dúró sórí page yẹn títí mo ní irú kí lẹ́ni yìí kọ́ ó ní father no ibo ní tiẹ̀ ní fóònù mi wà nù looking for my phone. Ó ṣe báyìí kí ni tí mo gbé sórí page mi lánàá mi tiẹ̀ tí ì ṣe fídíò kankan lẹ́nu ẹ̀yin student mi tí ì ṣe fídíò kankan lẹ́nu ẹni ẹ bá kọ báyìí sórí page ẹ bẹ́ẹ̀ náà ṣe lánàá yẹn lèmi náà ṣe ṣe o bẹ́ẹ̀ náà ṣe ń comment yẹn lèmi náà ṣe ń wò pa ó ní but wait assuming you came back home and saw your daddy beating your father and your parents are not around, what will you do? Mo tún wá tún kà baby ò dé bá mi kà kíní ó wá kà ó ní pé kí ni mo tún òun fẹ́ bá mi kà fún mo ní pé mi understand nǹkan tó nǹkan yo English yẹn ni bí English yẹn ò yé mi kíní tí mo gbé sórí page mi no mo kà mo fẹ́ kà pa kò ṣe ẹnìkan lẹ́sẹ̀ máa sọ́ọ̀tì èmi gan rẹ́rìn fún ara mi òun mo ṣe mọ̀ọ́mọ̀ gbé sórí page mi pé àmọ́ rẹ́ni tó máa tí ò ní mọ̀ nǹkan tí mo gbé síbẹ̀. In fact àwọn comment yẹn was so funny. Nǹkan tá à ń ṣe lórí page wa nìyẹn ṣorí wa àárí ìyá ẹ̀ torí ó ní òkùnkùn lẹ́wà Ọlọ́run bá ń gbọ́ ẹ wà ní òkùnkùn. We are happy people here, we don't see nobody. Ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ pé injection yín saga ni medication ẹ̀ saga ni olùṣe ọmọ pé inú ẹ̀ ló máa kú sí ó máa padà sínú ìdùbúlẹ̀ àìsàn ìsílẹ̀ nǹkan sí wo lórí burúkú olùṣe aláyé bàjẹ́ aláyé very tacky girl so tacky olùṣe aláyé bàjẹ́ owó tó ń gbé nínú UK tó rò kó dé olùṣe ó fẹ́ fèmí kún èmi ọmọ àti ìgbà tí mo ti wà nínú UK yìí ni kí má import ẹ̀ kí mo dẹ̀ ń dókó pàṣípàṣí òfò ló máa ṣe kọ́mọ́dé mú wá fún mi nígbà tí mo ń ṣe oníbàárà oníyẹ̀yà ẹ̀ wọ́n máa ń pè mí lójú títì ní máìndì orí gbogbo bí tán ti ṣàmì orí bẹ́jẹ̀ ṣe ń kan ẹ̀ṣẹ̀ ń kan ni níṣẹ́ là ń fa orí pé abọ́ la fi ń gbọ́n ẹ̀jẹ̀ tó ń kán báyìí tí mo ṣe ń ṣe ṣó gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ń kán báyìí abọ́ la fi ń gbọ́n síta à ń gbọ́n ni bẹ́jẹ̀ ṣe ń kan bẹ́ẹ̀ lọ́jọ́ máa ń rí mi lójú títì pé mẹ́ ó tàyẹ̀ ẹ̀ láì ń dùn mẹ́ni tó ń ṣá ó tún wọ́kọ̀ fẹ́ àbí ó yọ ìyá ẹ̀ lẹ́nu àdìtú ni ẹ má yin rìn yóò lóṣì guys mi fi ń lẹ́jà rẹ̀ bye sister ó ga jù bébì mi ń kọ́ ẹ ṣáà bá mi tọ́jú bébì mi ṣé mo pa bímọ ìkan nínú wa ń ṣe one of my students a bímọ àná ni ìkómọ àná ni wọ́n ṣe Christine name ọmọ yẹn àná lọ sọ ọmọ yẹn lórúkọ ọmọ yẹn fáyín gan ọkùnrin ni o a bímọ lánàá ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé pé student mi bímọ o ẹ má gbàgbé o Ìyábọ̀ Òjó abímọ o student mi bímọ o ó gbọ́dọ̀ gba 50,000 o ẹ jọ̀ọ́ àfẹ́kọ́ mọ owó àfẹ́kọ́ mọ ojú ẹ̀ ní o òun náà gbọ́dọ̀ gba 50,000 abímọ send gbogbo ẹ̀ sí mi lánàá ẹ ṣe kó mọ lánàá abímọ kẹ́ńgẹ́ abí ọmọkùnrin ni ọmọkùnrin ló bí I was so happy gbogbo àti wà lóyún ẹ báyìí wọ́n ń ṣe wà ókè ṣá ẹ ṣe wà ókè a máa gbàdúrà àjọ máa gbàdúrà ẹ mọ̀ pé màá gbàwẹ̀ gan a máa gbàdúrà àjọ máa gbàdúrà ni lómi dùn gan you will never believe pé èyàn tó wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn God is great o and she is very quiet you know I love her àti bímọ o abímọ o ànàmọ́ ẹ̀wà bímọ o àná la ṣèkómọ ní Naija so guys mi fi yín sílẹ̀ Ọlọ́run á bá wa gbogbo àwọn ọmọ tí wọ́n bí ọkùnrin mà ló bí jù nínú August yìí kẹ́yìn Ọlọ́run ṣe ọkùnrin tí ń pọ̀ sí ilé ayé báyìí o Ọlọ́run ṣe o ṣé obìnrin ò ní máa tẹ̀lé ọkùnrin ẹyọkan kóbìnrin bíi 10 máa jà fún ọkùnrin bíi jẹ́ ti rí nsìn pé ọkùnrin ló ń bí jù nsìn tẹ bá notice ẹ rí pé ọkùnrin ló bí jù nsìn ẹ wá rí pé tó bá máa yá ó ti yẹ yín sìn ọkùnrin sì máa jà àbí wà ní ṣe sọ náà ọkùnrin púpọ̀ náà fẹ́ máa fẹ́ obìnrin ẹyọkan ó ti yẹ yín sìn bí àwọn obìnrin púpọ̀ máa ṣe ń fẹ́ ọkùnrin ẹyọkan ó máa tó táìmù yẹn náà tí ẹ pé ọkùnrin púpọ̀ wọ́n wá di pé obìnrin ẹyọkan ló fẹ́fẹ́
gbogbo wọn á fi obìnrin ẹyọ kan ẹ pé ó sì máa ṣẹlẹ̀ ó máa jẹ́ normal things tó máa wà normal tí ò ní jẹ́ nǹkan téèyàn máa ṣe ní ọkùnrin ló bí jù nínú oṣù yìí o as in this year gangan pàápàá most everybody tó lóyún ọkùnrin obìnrin ò pọ̀ bẹ́ẹ̀ náà obìnrin ò pọ̀ bẹ́ẹ̀ guys let me leave you guys mo fi yín sílẹ̀ báyìí. so gbogbo olórí mo dúpẹ́ lọ gbogbo yẹn ṣe gọ̀ọ̀dì lágbára lọ gbogbo ilẹ̀ balájẹ jẹun ọlá ayé náà ni tó bá yẹ pé ẹ̀ bá mi rajà níbi ní kúrò kọ̀rọ̀ yàrá tí mo wà kí wá gba store la ṣọ́ọ̀bù mi tóbi gan o space wà gan o ó yapa space wà mo ní àwọn space lóríṣiríṣi tí mo lè fi demarcate oríṣiríṣi òun mo ṣe sọ wípé mo ní jewelries store ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹgbẹ́ bí tí mo lọ́wọ́ sí tẹ̀ wá gà bẹ́ẹ̀ space kan wà bẹ́ẹ̀ ìyẹn fún jewelries ni ṣẹ́rí straight down nínú báyìí odidi kíní ló wà bẹ́ẹ̀ àwọn spiritual items àtàwọn aṣọ tí mi ò hang tí mo tò sí orí shelf ni mo fi bẹ̀yẹn ṣe stuff ṣé wá tún wá rí inú náà African food la tún fẹ́ fi tà another space ní tún wá again kẹ́lẹ̀ mọ́ pé tóbi gan láàyè ni èyí ìyá mi èyí bàbá mi kì í ṣe owó lótò ni mo jẹ kì í ṣe owó monetization ló gbé mi débi ọjà mi tí mò ń tà òun ló gbé mi débi báyìí ẹ mọ iye tó cost láti get shop ẹ̀yin tẹ́ bá wà labroad kéèyàn tó lè sanwó ṣọ́ọ̀bù mi ní sanwó oṣù tí mo san but kì í ṣe oṣù kan ni mo san ó pọ̀ tẹ́ bá gbọ́ ó pọ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó pọ̀ yẹ̀yẹ̀ tí mo san lẹ̀ so ọlá yìí ìyá yìí bàbá mi náà ni mi ò dẹ̀ ní wáyé tẹ́ túbọ̀ wá bá mi rajà because mo sì ní so many things tí mo fẹ́ ṣe ní ṣọ́ọ̀bù yìí but kò tí sówó ẹ lẹ̀ I still have a lot of things mi ti ṣe camera mi ti ṣe CCTV camera and so on and so on then gbogbo àwọn tá fẹ́ tó ọjà sí náà mi ti ṣe ṣẹ́fù síbẹ̀ ṣẹ́fù yẹn ti wà too expensive jù ìwọ̀nba tí mo rà gbó gbé mi lówó lọ it's too much ayé ò dẹ̀ tí yóò sì àwọn ọjà mi wà gan tó yẹ pé inú carton ni mo sì kó wọn jọ sí tí mi tiẹ̀ tú wọn rárá mo kọra fi wọ́n síbẹ̀ because kò síbi tí máa arrange wọn sí so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo mọ̀ lórí ẹ ṣeun gan so ẹ wá bá mi rajà so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra oògùn manpower for now Nàìjíríà ni màá ní kẹ́ ti pè wọ́n Nàìjíríà kẹ́ra tó bá dẹ̀ ti dé padà sí Canada máa jẹ́ kẹ́ mọ̀ but for now kò sí oògùn manpower mọ́ mo sọ fún yín wípé confam ni ṣé gbogbo àwọn apps tí mo ta àwọn èèyàn ó rà wọ́n tún introduce ẹ̀ sáwọn èèyàn kò ń ṣe títẹ́nu wọ́n ń rà wọ́n tún introduce sí àwọn èèyàn tó bá jẹ́ ti manpower náà ni kò sí bẹ́ẹ̀ bá ṣe sọ wípé ara yín ti wíìkì tó tí ẹ bá lò ara yín máa dìde nǹkan ọmọkùnrin yá ń dúró dáadáa kò dẹ̀ ń ṣe tó máa dúró tó máa sáré dẹnu kọlẹ̀ náà ó máa ṣiṣẹ́ dáadáa tẹ́yìn kan máa mọ̀ pé yes mo gbádùn òbò mo gbádùn ẹ̀ dáadáa ó máa ṣiṣẹ́ dáadáa ẹni tẹ́ ẹ̀ dógan pàápàá gan á fún yín lórí kì rígìtò lóríṣiríṣi ló máa jáde confam ni kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tó kẹ́tí wọ́n 80-90 tẹ́ bá lo manpower ẹ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ lé gungun mọ́ ó máa dìde tó máa bá yín jókòó lè tó máa jákè yín dáadáa ẹ̀mí ò dẹ̀ lè bọ́ lẹ́nu yín iṣẹ́ olúwa ni kò sẹ́ni tó yé bó ṣe àṣírí yẹn so àṣírí ńlá ni fún ọkùnrin àtobìnrin so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin dáadé ẹ̀yin mọ́mì ẹ̀ patronize mi ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn iṣẹ́ ìṣẹ́gun lóríṣiríṣi any battle tẹ́ bá face nípa ìfẹ́ olùgbàlà ogun yẹn máa ṣẹ́ pẹ̀lú àtìlẹ́yìn ọba tó dá ayé àti ọ̀run ogun yẹn máa ṣẹ́ tó bá wá jẹ́ wípé àwọn nǹkan àánú àṣínà ìbùkún kíyè tó yín lọ́wọ́ kọ́nà yín ṣí kọ́nà yín kó là kí ọlá yín kó máa pọ̀ sí ìbùkún yín kó máa pọ̀ sí oore yín kó máa pọ̀ sí tó bá jẹ́ tìyẹn náà lẹ́fẹ́ gbogbo ẹ̀ ló wà available àwọn iṣẹ́ lóríṣiríṣi òun ló wà available ẹni iṣẹ́ tí ẹ bá fẹ́ tó bá jẹ́ pé kó wọ́n máa wọlé fún yín every blessed day tẹ́ bá máa fi ọwọ́ yín gba owó tẹ́ bá jẹ́ business woman iṣẹ́ tẹ́ máa lò wà but ẹ má jalè o ẹ má parọ́ fáwọn èèyàn ẹ má parọ́ fáwọn èèyàn torí èmi tí mo fẹ́ gbéṣẹ́ fún yín bí o parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn táwọn èèyàn bá rajà lọ́wọ́ mi tó wo ṣípì wọn bá ṣẹ́kù bá sọ fún wọn owó yín ṣẹ́kù that is my whole life tí bá sọ fún yàn pé iye báyìí tí mo dẹ̀ ti yọ ti tèmi tó ṣẹ́kù máa pé wọn báyìí wá sọ fún ọ owó yín ṣẹ́kù ẹlòmíà ní máa mú lọ ẹlòmíà ní bá mi kíìpù ẹ̀ máa fowó kù máa fi rajà mélòó bẹ́ẹ̀ àwọn tẹ̀ bá mi kíìpù ẹ̀ tọ́dẹ̀ fowó kù tí mo tún fi send ọjà sí wọn èmi ò kí ń jalè I always straightforward with my business and I want people to be straightforward too. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra any iṣẹ́ lọ́wọ́ mi ẹ lò lọ́nà tó tọ́ àti tó yẹ tó bá jẹ́ ti ìgbéyàwó lẹ fẹ́ lò ẹ lò lọ́nà tó tọ́ tó yẹ tó bá jẹ́ títí pé ẹ wá ọkọ àbẹ́ wáyàwó ni bí bá ṣe ní kẹ́ ṣe lò ní kẹ́ ṣe lò ẹ má fi cheat obìnrin ẹ má ti torí pé ẹ ti wá lo iṣẹ́ àwọn obìnrin wá bóyí kẹ́ wá máa dó gbogbo wọn lọ ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀
àbí kẹ́yìn wá jẹ́ obìnrin kẹ́ wá lo iṣẹ́ Lady K spiritual items mi kọkùnrin wá bóyì kẹ́ wá rò pé ẹ máa gbá wọn one by one ẹ máa gbowó lọ gbogbo wọn ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn kí iṣẹ́ yẹn lè continue àti máa píkì lọ that is it. So gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ tó bá dé jẹ́ pé iṣẹ́ oṣù lẹ́yìn ṣe wọ́n kórìíra yín níbi iṣẹ́ wọ́n ètì yín ẹ̀yin mọ́mì mi iṣẹ́ ìṣẹ́gun tó dájú confam ó wà available no be for mouth. Àwọn iṣẹ́ arọ́bí back to say that ìtúwọ́ lóríṣiríṣi confam one. Àwọn iṣẹ́ ìṣẹ́gun tó mighty tó super tó yẹ pé tẹ́yìn gan bá lò ó ẹ mọ̀ pé yes ẹ lo iṣẹ́ ẹ mọ̀ lára. Ẹnikẹ́ni tó bá lọ́wọ́ ibi sí yín bí máa padà sórí ẹ̀ ẹnikẹ́ni tó bá lòwò onígbòwò nígbà lórí ọ̀rọ̀ ayé yẹn á fi lè ṣàṣọbọra ikú máa padà èmi ò ṣàánú ọ̀tá mi prayer mi fọ́ta mi ní pé kó kú because tó bá ṣì wà láyé tí bá ní kó ronú pé wàdà tó bá dọ̀ látún padà sí ìdíṣẹ́ wèrè ẹ̀ á tún yọ ayé mi lẹ́nu mi ò dẹ̀ wáyé wá jagun mo wáyé wá ṣe fàájì kí n tajà kí n lówó lọ́wọ́ kọ́kọ́ mi kó balẹ̀ ni so èmi ò gbàdúrà ìrònú pé wàdà fọ́ta mi ò kó kú ni ọ̀tá tí bá ti rí báyìí bá ti bu ọṣẹ ìṣẹ́gun báyìí ọ̀tá tó ṣe mí kó kú so tó wúlò bá dẹ̀ ti rí títóbi ọwọ́ ìyanu Ọlọ́run ó bẹ́tà kó tètè jáwọ́ kó má bàa kú tó bá dẹ̀ fẹ́ kú kó continue ó máa fi kú ṣe fàjẹ́ ilẹ̀ máa lanu ó máa gbé mi ní agbára ọba tó dá ayé àti ọ̀run ni kì í ṣe tẹnu Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ẹ̀bùn ó fún wa lóore ọ̀fẹ́ àwa la àmọ́ lò òun ló fi sọ pé ké pè mí èmi yóò sì dá ọ lóhùn ó ní ká kọlẹ̀kùn wá ṣí ṣe rí àwọn wa yìí àṣẹ tó ní agbára wà bẹ́ẹ̀ but a lot of people wọ́n lò wọ́n misuse ẹ̀ sórí òun mọ ọtí iye òní pé kọ́ ló má súnmọ́ ẹ̀ òun ṣe ṣìnà iye òní kọ́ ló má súnmọ́ ẹ̀ òun tó lè bu Ọlọ́run tó lè máa lo wèrè kò sẹ́ni tó lọ́wọ́ ò lè lò kò sẹ́ni tí Ọlọ́run ò sí lọ́dọ̀ ẹ̀ àwa lakọ̀ ríra wa ní ìrí wípé ibi tí mo já édè Ọlọ́run gọ́bọ̀ pé kìíní kan ẹlòmí àmà sọ àmà declare pé ẹlẹ́ṣẹ̀ ló wá dẹ̀ tún máa continue ẹ̀ṣẹ̀ yẹn kò ní sọ wípé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ níbi kọ́ lọ́wọ́ kó dáríjì mi àmà ní báwa ṣe wáyà wá ti dẹ́ṣẹ̀ ṣìnà adẹ̀ ṣe continue ní kò ṣe kó tó dáa ó ti rí ẹlẹ́ṣẹ̀ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn wá rí dáríjì gbà bá ṣe wà láyé yìí adẹ́ṣẹ̀ sí ni gbogbo ìgbà la fi dẹ́ṣẹ̀ sí so gbogbo ẹ̀yin mọ́ bìbẹ̀ yìí dádì mi ẹ wo mo ní àwọn aṣọ tó fine náà àwọn jewelries tó fine gbogbo ẹ̀ náà ni mo ṣe máa display fún yín máa display kọ́ ẹ̀ pàrọ̀ lómi máa ní pé sọ́jà lantern àbá ń ṣe program dẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé kí ni ìrọ̀rùn ogi ni ìrọ̀rùn ẹyẹ kára kóòtù ìrọ̀ Yorùbá tí ilẹ̀ Yorùbá bá gba ìtúsílẹ̀ ẹ wo bí mo ṣe rọ́bù sọ̀rọ̀ bí mo fẹ́ kàwé gan máa rán gbogbo ọ̀nà fún ni máa fún gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn fi kàwé ni agídílẹ̀ lòmí gan máa fi gbọ́kàn tí mo fẹ́ sọ ẹlòmí tó bá pè mí lórí fóònù ọba Lady K ló làgùnmu diabetes ti bá ní $60 wọ́n á ní 50 lọ́ máa gbọ́ pé mo dárúkọ wẹ́dà ò bá mi lẹ́jẹ̀ mú tí ìlú wa bá ṣe kiri tá bá gba ìtúsílẹ̀ sí Olúwa padà sílé àwádá yìí ló lè tà Olúwa padà sílé àlàáfíà àjọba tí bá wà lé bí kì í ní running nose tó ti abroad and this is not my first time bí mo ṣe máa face ẹ̀ lábroad láti ilẹ̀ ayé mi láti ìgbà tó lọ́ọ́ ti ṣírò tí mo ti máa travel kí n lọ sí common Ghana bẹ́ẹ̀ yẹn mo máa ní running nose mo máa ní ṣára bí máa react máa ní Olúwa abẹ́yẹ̀ sí ní rọ́mú bólúwẹ̀ kàwé báyìí ìgbà fọlọ́wọ́ ni àfi bí ìgbà tí pẹ́pẹ́yẹ ń kàwé ni iṣẹ́ ọwọ́ ìmọ̀lẹ̀ so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe kí ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ gbogbo alájọba aráàlú gbà lórúkọ Jésù so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn iṣẹ́ lóríṣiríṣi ìbàjẹ́ oil ìbàjẹ́ lọ́fíńdà ìkórè ti dé ẹ̀yin ọmọ Celestial mo expect ká máa ra lọ́fíńdà tẹ́ máa fi ṣọpẹ́ ọdún mo láwọn lọ́fíńdà mo láwọn kan tẹ́ lè fi ṣọpẹ́ tẹ́ bá ra lọ́fíńdà oríṣi méje lè fi ṣọpẹ́ tẹ́ bá ra oríṣi mẹ́ta lè fi ṣọpẹ́ tẹ́ bá ra frame mo láwọn frame tó fine tó yẹ pé tẹ́ bá gbé sínú church bá wọ́n mọ̀ pé yes this is beautiful frame mo ní wọn mo ní ti Jésù mo ní ti Papa Ọ̀ṣọ́fà mo ní ti Holy Mary mo ní combined one ti Holy Mary ti Joseph àti ti Jésù mo ní yẹn náà mo ń ta gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ jẹ́ pé agogo ìgbàlà lẹ fẹ́ lù lẹ fẹ́ rà fi ṣe Thanksgiving àbẹ fẹ́ rà sí church mo ní spiritual store Lady K spiritual store ó wà ní Canada kò sẹ́ni tí spiritual tẹ fẹ́ tí ẹ̀ ní bá lọ́dọ̀ mi kò sí nǹkan náà ọlá wípé mi ò tí ì arrange gbogbo bẹ̀yẹn tán ni if not so mi bá dídí gbé kámẹ́rà kí wá lọ show yìí kẹ́ wá wo spiritual store Lady K bó ṣe full bó ṣe tóbi tó so anything spiritual items just contact me any country I will send it to you lórúkọ Jésù àdúrà wa gbà
ní orúkọ Jésù aráàánú gbà lórúkọ Jésù ire tí a ò lérò àwọlé tọ̀ wá ire ní ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá á jẹ́ ti tèmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wọ́n patronize mi pátápátá bí ò nídà àti gbàdúrà fún yín lórí social media bí kò ṣe wípé kíni tí bá ti bọ́ lọ́wọ́ mi sọ̀rọ̀ ní kọ̀rọ̀ yàrá mi kí n continue láti máa fi gbogbo yín ṣàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ra spiritual items lọ́wọ́ mi mo fẹ́ kẹ́ mọ̀ wípé bí mo ṣe ń gbé fún yín ní orúkọ tí mo bá tọmọ ti ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ náà ni mo ń fi ẹ̀mí ni mo fi ṣe kíni ni mo fi ránṣẹ́ àdúrà sí yín lójoojúmọ́ mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run pé kò sẹ́ni tó ra spiritual items lọ́wọ́ mi tí ò ní testimony ayọ̀ a lot of people they will buy send people to me gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi láwọn customer in fact tí bá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín oh my god ilẹ̀ aṣọ ilẹ̀ amọ́ I thank you all ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi ní customer especially lórí spiritual items ní agbára Ọlọ́run àdúrà yà máa gbà gbogbo ìṣẹ̀dákíṣẹ̀dá tí a bí nínú obìnrin àbẹ́ afábẹ́gbé jáde nínú ìyá ẹ̀ tó bá lókun bí ẹ ṣe fẹ́ ibo lẹ fẹ́ gbé gbà èmi gbàdúrà nítorí mo dúró lórí Kristi àpáta ilẹ̀ bírò ìyọ̀rìn ni mo ti ẹnu mi bọ inú bó ẹ̀jẹ̀ Jésù gbogbo irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ kílẹ̀ tó larúgbó gbé wọ mi gbogbo ẹni tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní balógun pàṣẹ sínú ayé mi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ patronize mi tẹ́ ẹ̀ bá mi rajà ilẹ̀ alanu á gbé wọ mi à ń wá wọn à ò ní ní wọn mọ́ bó ṣe máa rí nìyẹn ẹ ṣé gan ni lórúkọ Jésù Olúwa wa mi we really appreciate you thank you so much for your love for believing in me yes ẹlòmíràn ni yes I believe in you and I see it èmi kọ́ lẹ gbàgbọ́ nínú Ọlọ́run tó dá mi nì nítorí pé kí ni wú àmà ibi ẹlẹ́ṣẹ̀ kó lu wa kó dárí jì mí mi ò gbọ́n mi ò pé orí ọ̀fẹ́ àtàánú ni mo rí gbà àánú Ọlọ́run wà ní fàyè gbogbo wa sílẹ̀ sẹ́yìn tẹ́ bá fẹ́ àwọn wíìgì náà mo láwọn wíìgì lóríṣiríṣi ni mo ní wọn mo dẹ̀ láwọn cap tẹ́lẹ̀ dé sísàlẹ̀ wíìgì kẹ́ tó dé wíìgì irú ilé ìbáyìí sí mo dé cap sísàlẹ̀ that is how I always do so gbẹ̀yìn tẹ́ bá need àwọn cap tẹ́lẹ̀ dé sí I have the black colour and I have the colored one but I'll advise you to go for the black one that one is original you can even wear only the cap kẹfì jáde lọ it's very good it's very nice original tó wí yes owó the black yẹn I don't lie to people eléyìí colored one yìí fẹ́lẹ́fẹ́lẹ́ ni tẹ́ bá dẹ̀ like fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn náà òun náà wà okay ó wí yes láyé àyà ara títẹ̀ náà so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan ẹ jẹ́ kí sáré tàn kámẹ́rà kí n fi àwọn aṣọ táwọn tó wà lórí mannequins kí n fi wọ̀nyí yes ṣe ti rí báyìí ṣe ti rí wọn mo lọ́wọ́ aṣọ tó fine òyìnbó wọ bíbá yóò ń rajà bí o mọ̀ pé àwọn òyìnbó yẹn gan máa láìka àwọn aṣọ wa ìtótó yìí so ẹ̀yin bọ́ bíbẹ̀ yìí dádì mi ojú òní tì yìí ẹ̀yin náà patronize mi ẹ̀yin tẹ́ bá lè wà á jọ ṣe video call ṣe ti rí showroom mi my showroom is very big very big ó tóbi gan a lot of space wà bíbá here is the showroom ṣe ti rí showroom lélẹ̀ báyìí sí ẹ ti rí ta báyìí tá lẹ́ ń wò yẹn ṣe ti rí àwọn aṣọ nìyí so mo láwọn aṣọ tó fine dáadáa ẹ jẹ́ kí n tún tàn kámẹ́rà kí n tún fi àwọn ọjà mi wọ̀nyí àwọn aṣọ mi tún lélẹ̀ báyìí ṣe ti rí wọn àwọn another set òun tún lélẹ̀ ṣe ti rí àwọn damask àtàwọn àǹkárá búbù ló wà níbẹ̀ yẹn àwọn another one tún lélẹ̀ ẹ jẹ́ bá mi share ètò ẹ jẹ́ patronize mi ojú òní tí yìí o ẹ wá bá mi ra ohun tí mò ń ta o ọmọ mẹ́wàá bàbá mẹ́wàá àwọn ọmọ àjẹun o ẹ ṣàánú ajé o ẹ ṣàánú Lady K o ẹ patronize mi o so spiritual store òun lẹ́ wò lọ́ọ̀kan yẹn ṣe ti rí very big place very big òun nìyí tó bá yá sí tí bá ti arrange gbogbo bẹ̀ yẹn tán máa máa ṣe kí ni máa máa fi hàn wá dáadáa ṣe wá patronize mi jewelries làwọn eléyìí tẹ̀ wò yìí wig làwọn eléyìí àwọn wig lélẹ̀ a sì ní wig sí a ní jewelries sí ó pọ̀ gan they are all in carton gbogbo ẹ̀ ṣì wà ní carton títí tá a máa fi gẹ́ẹ̀tì bá ṣe máa ra shelf sí gbogbo bíbáyìí a lot of space tá a máa ra shelf sí tá a máa arrange wọn sí. so bó ṣe jẹ́ nìyẹn so ẹ pè mí sórí WhatsApp number mi ẹ wá bá mi ra àwọn nǹkan tí mo ta ojú òní tí ẹ ní nìkan ṣe ayé yín lágbára Ọlọ́run tẹ bá dẹ̀ ti place order yín báyìí pápápá ni màmá bá yín sẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé Donald Trump ìyẹn tó ti gbé another method wá sí tá a bá fẹ́ send ọjà but I give thanks to God ṣá ó tún fi easy ó tún easy fún mi díẹ̀ náà ni màá pè màá sọ pé ó easy fún mi ni because mo ti go through process yẹn mo dẹ̀ succeed I give thanks to God mo succeed so mo rí àwọn ọjà yẹn send so any ọjà tá a bá fẹ́ send is Los Americans sí àkọ́kọ́ mo ti get app yẹn ó ní app tá a máa kọ́kọ́ load ẹ̀ sí
Donald Trump in fact mo kí ẹ̀yin ará Amẹ́ríkà ẹ kú àfaradà Donald Trump olúwa ọkọ airtel sórí app lórí orí fóònù ẹ̀ náà tó bá ti wá airtel wá sanwó olówó tó máa tún san bẹ́ẹ̀ bọ́jà yẹn bá ṣe pọ̀ sí lèèyàn ṣe máa sanwó sí but ìyẹn ò mean anything kò mean anything to me o kò mean anything so kì í dẹ̀ ṣe owó tó pọ̀ lọ títí náà lèèyàn máa san so ẹ̀yin tẹ́ bá rajà láti Amẹ́ríkà ẹ̀yin náà mọ̀ pé mi ò gba owó shipping lọ́wọ́ yín anybody tí mo tajà fún l'Amẹ́ríkà mi ò gba owó shipping àwọn ará Canada àti other country ni mo máa ń gbowó lọ́wọ́ wọn fún shipping but American people mi ò gbowó shipping lọ́wọ́ yín ó sì wà bẹ́ẹ̀ náà ló sì ṣe máa wà mi ò ní gba shipping anything tẹ́ bá ti rà láti America free shipping ni so mi ní títorí ìtí Donald Trump kó tó tún gbé wá kébí náà wá gbé ìṣòro yẹn wá báyìí no I will sort it out by myself ma sort it out iye ò dẹ̀ ní kọjá wọn thank God wípé tí mo bí mo ṣe máa ta ọjà mi so ẹ̀yin tẹ́ bá fẹ́ patronize me for the first time ọjà mi gbọ̀pọ̀ including all my spiritual items ó ṣe kí ni ó gbọ̀pọ̀ ẹ̀dẹ̀ máa lò ẹ̀ máa rí ìyanu Ọlọ́run mo ti réyàn tó ra spiritual items lọ́wọ́ mi tó lò tó dẹ̀ tún lọ Nàìjíríà tó tún ra dání fáwọn ọmọ wọn ní Nàìjíríà so kì í ṣèmi náà Ọlọ́run ni so táyọ̀ tí bá ti ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ lórí phone wọ́n á fún mi ní kóòdù yẹn ni máa fi gbé ọjà yẹn lọ sí post office kóòdù yẹn ló máa scan tí máa ẹ̀ṣẹ̀ wá san owó fún wọn náà tí Donald Trump tó ẹ̀ṣẹ̀ gbé wá fún wa nìyẹn ọ̀tá dúpẹ́ fọlọ́run ṣá gbogbo àṣẹ kíni abọ́ sí wọn. so bó ṣe jẹ́ nìyẹn patronize mi bá mi rajà wá bá mi share ètò ẹ má dẹ̀ gbàgbé láti bá mi tẹ like ẹ bá mi like program yóò jó ní tíì kẹ́dẹ̀ bá mi share fún gbogbo àwọn fans títí yín náà ẹ ṣé gan mo dúpẹ́ ire o.